ẹ̀yin tèmi ó tún ti zẹ̀ o ó dàbí pàtó ọ̀rọ̀ ọba olówó tí ọ̀nkọ́ àmì ti sọ láti ìlú London nígbà yẹn ó dàbí wọ́n ti wá mú pàtó wá báyìí torí ọba olówó ló lọ fìlú fọná báyìí tí gbogbo ẹ̀ àti wá di yam pepper scatter ọ̀nkọ́ ìtura tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí jáde lórí bí ọba olówó ṣe ń tàbùkù ìlú ilẹ̀ Yorùbá àti ìlú Nàìjíríà àti gbogbo àwọn ìwà ìpáǹle tí ọba olówó ti mú láti ìlú Canada even láti ìlú Nàìjíríà. Wọ́n ní bàbá ọba olówó gan ọba olówó sọ̀rọ̀ tó fi kú. Ẹ̀yin tèmi ọ̀rọ̀ ẹgbẹnu tán ẹ jẹ́ kí ọ̀nkọ́ àmì ti ṣe àwọn àlàyé yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ bí àwọn ìrìn àjò ọba olówó kó tó wá di pé ó di ọba. Ẹni tó bá rí irú ìrìn àjò yẹn tó bá di ọba ó yẹ kó máa fi ọpẹ́ fọ́lọ́run ní but iṣẹ́ kí ọba olówó máa appreciate nǹkan tí Ọlọ́run ṣe fún ọba olówó ìṣẹ̀lẹ̀ fi ń gún Ọlọ́run lójú ẹ̀jọ̀ ìjà gbọ́ ẹ̀rẹ́ àlàyé nínú ọ̀pọ̀ àmì tì. Bọ̀ tó pé olúwo tó pé jẹ́ ọmọ àlè ló jẹ́ ẹ òun ló fi ń ba bukini ẹ̀jẹ̀ tí ò níyì mọ́ olúwo ó ń ba nǹkan jẹ́ àpèrè tó lè kó lórí àpèrè ńlá ni ó ń dùn ní pé èwo olúwo of Igbo land tó jókòó lórí àpèrè ńlá báyìí àpèrè tó ṣe àpèrè kékeré first class ọba ní Ọ̀ṣun state táwọn kan máa mú ọba ní Ọ̀ṣun state olúwa mú kẹrin bí karùn-ún ní Ọ̀ṣun state bí tó wà ní so àpè orí àpè tó olúwo jókòó lórí kì í ṣe àpè kékeré kẹfà pé kì í ṣe àpè kékeré ní olúwo jókòó lórí àpè ńlá ni but ọmọ àlè kò mọ̀ ń lò torí pé gbogbo ti dé gbogbo tó dé fraud ló dé gbogbo tó délé ni gbogbo Amẹ́ríkà lamẹ́ríkà gbogbo ẹ̀mú sọ́rọ́ jẹ́ ẹ̀ ìgbà tó wà ní Canada ilé ayé ẹbẹ̀ lọ́wọ́ olúwo pé iṣẹ́ òní olúwo sí ní Canada kó dákọ̀ iṣẹ́ kan báyìí pé iṣẹ́ tí mo ṣe ń tú àwọn ọmọ Canada lè yìí o address mi lè ní Canada o tú àti olúwo tó gbé ní Canada tó gbé ní Canada tó ti wá pé ń pé iṣẹ́ wo lolúwo ṣe ní Canada tó fi kú òun Canada tó fi kú òun bẹ́ẹ̀ ó padà sí Nàìjíríà tí ayé olúwo bá da wọ́n sọ olóòjúmọ́ gbàdúrà wà ní Canada tó padà sí Nàìjíríà ẹni tí olúwo kò ní kọ́lé ṣùgbọ́n níbọ̀dé Nàìjíríà kò rí lédè sí ọ̀rẹ́ ẹ̀ tó dé sọ́dọ̀ ẹ̀ Rẹ̀mí Morgan mo máa sọ lójúmọ́ ọ̀rẹ́ ẹ̀ tó dé sọ́dọ̀ Rẹ̀mí Morgan máa yẹ ọmọ London ni onílé Ìbàdàn onílé káàkiri ní Amẹ́ríkà ni Ọlọ́run kẹ́ that young man ìyẹn ló sọ fún olúwo bàtí ọba ìbàdàn bá délẹ̀ tó lùwò pé ọba mà ti dé pé wọn mà ti sọ pé olúwo ti kú pẹ̀lú sọ pé olúwo ti kú ó pè yẹn ìwọ́n ní pé lóòótọ́ ni torí pé ìyẹn náà aráàlú ẹ̀ ni ọyọ kékeré àdúgbò ni ìyẹn lóòótọ́ ni ìyẹn wájú kó máa bọ̀ pé káwọn try bẹ́ẹ̀ sọ ìyẹn ló wájú kó máa bọ̀ ní olúwo níbi tó máa dé sí ọ̀dọ̀ yẹn ló wá dé sí ní Ìbàdàn ọ̀dọ̀ Rẹ̀mí Morgan ló dé sí Ìbàdàn ibi tí pàtó dé sí ọ̀dọ̀ ẹ̀ ní Ìbàdàn ọjọ́ tí olúwo dé pàápàá gbàgbàgbàgbà ìyẹn ọ̀rẹ́ ìyẹn wà mí tìyẹn láyè lọ gbé olúwo sún léèyàn gbọmọjú ọjọ́ kìí náà ṣẹlẹ̀ gbé olúwo wá sílé Rẹ̀mí Morgan ló wá fi ń gbé bẹ̀ kò mú ọkàn dání wá olúwo mú ẹ̀yìn sí dání wá láti Canada pàrọ̀bọ̀ láti Canada kò rí nǹkan mú dání wá láti Canada this man ọ̀rẹ́ ẹ̀ tó ń gbé Rẹ̀mí Morgan yẹn òun ló gbogbo nǹkan tó lúwo aṣọ máa kọ́ wà wà máa sọ kí nìkan yes bí táyé olúwo bàjẹ́ dé tí ó yẹ pé kò rí nǹkan wọ̀ tìpá tó ń lọ kí tó ń lé ọba ìkiri tó ń lé gbogbo ìkiri táìmì yẹn máa kọ́ wà ní Ìbàdàn wọ́n pè ní Bẹ́ṣìké wọ́n pè ọ́fíìsì ẹ̀ wà lẹ́yìn ọ́fíìsì ayéṣekọ́lá ẹ bèrè máa yẹ wà ń bẹ̀ wọ́n ránṣọ́ ń bẹ̀ $3 mo jẹ́ mọ́tò màmá tó àṣírí olúwo kẹgbàjọ pé olúwo was nobody Bẹ́ṣìké yẹn ẹ lọ ẹ tó bá mọ̀ kó lọ bèrè lọ bóyá pé máa kọ́ sí fídíò kan ó ní kàn kọ́ pé bóyá irọ́ ló ń pa pé who is olúwo ìyẹn ni máa yin Rẹ̀mí Morgan ló máa lọ kọ́ àjọ pàtó olúwo rájọ́ máa wọ̀ kiri Rẹ̀mí Morgan ló ń dáṣọ sí lọ́rùn kó máa kájọ́ máa lọ raṣọ lọ́jà kó bá àwọn fún olúwo
tó máa rán fólúwo tó fi lọ kiri bẹ̀rẹ̀ sọ́dọ̀ àwọn elégùsì bẹ̀rẹ̀ sọ́dọ̀ àwọn big man yẹn tó lè kọ́ ní help olúwo bẹ́ẹ̀sì kẹ́yìn mọ̀ òun ní rẹ̀ mọ̀ gan kọ́ tó ń raṣọ fún ìyẹn ọ̀rẹ́ tó dé nígbàdàn yẹn bọ́ olúwo ní nǹkan tó mú wá ìyẹn ló máa ránṣọ fún olúwo táìmù yẹn olúwo lówó tó máa fi raṣọ fún ọ̀rẹ́ tó dé ló máa lọ raṣọ tó máa gbé fún bẹ́ẹ̀sì kẹ́yìn ẹni tó bá wà nígbàdàn kó lọ sí ẹ̀yìn máa yẹn ìwà mẹ́ta lọ́mẹ́ta ọ́fíìsì ẹ̀ wà lẹ́yìn ọ́fíìsì àríṣekọ́lá wọ́n pè ní bẹ́ṣìké máa náà ó ní kíní báyìí ẹ lọ bèrè lọ́wọ́ máa dá sọ yìí ẹ bèrè pé ẹ fi fídíò tó máa sọ yìí ẹ kọ́ tẹ̀ kẹ lọ fi máa yẹn pé ṣé òótọ́ ni máa yẹn sọ àbí wọn ló ń pa ọ̀rọ̀ rẹ̀ máa lọ pẹ̀lú evidence ni a máa sọ wọn lúwọ pé ta ló ń raṣọ fún olúwo ṣé owó ẹ̀ ló fi raṣọ ṣé olówó raṣọ pàtó lẹ́yìn sí Canada ṣé olúwo mú kọ̀ọ̀kan dé láti Canada ṣé olówó raṣọ ọ̀rẹ́ ẹ̀ tó ń gbọ́dọ̀ ẹ̀ ló ń ṣàánú ẹ̀ pé nǹkan tó ń wo ò lè máa jáde báyìí máa mi wọ́n ló fẹ́ jọba ò lówó àwọn máa rí ẹ báyìí pé ìwọ ìlú bó máa ń rìn ìdọ̀tí kiri báyìí adẹ̀fẹ́ ẹ̀pẹ́ ó yá ẹ̀ka rẹ̀ ṣiṣẹ́ lọ́rùn ìlú máa dájú á kó aṣọ fún máa yẹn àwọn máa yẹn á ẹ̀pẹ́. See 1 minute, please. Máa yẹ aráṣẹ fún olúwo aṣẹ olúwo ló ń wọ̀ kiri ẹbìrì lọ́wọ́ bẹ́ṣìkẹ́ yẹn ọ̀sẹ̀ mọ̀sọ̀rí máa ẹ pé ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ kan fún bẹ́ṣìkẹ́ náà pé máa yẹn pé ẹgbọ́n nǹkan báyìí tẹ́ wá wà ń bàdàn pé ẹgbọ́n pé ṣé òótọ́ ni máa yìí sọ ṣé olúwo wà tó lẹ́ti Canada ṣé olúwo rówó raṣọ ṣé ó ń lówó raṣọ bí tí ó tálíkà dé tó pọ̀ dé táyé ẹ̀ bá bàjẹ́ dé olúwo tó wá di kílé tó yẹ pé ọmọ àlè sílẹ̀ Yorùbá lè ní yìí tó di ọmọ àlè sílẹ̀ Yorùbá lè ní tó ń ba àṣà wa jẹ́ tó ń ba nǹkan jẹ́ tó ń bú ọ̀ni tó ń gbogbo wọn lé ní àwọn tí ò tó àwọn tí ò pé kò tó bá ṣe wọn bọ́ olúwo tó wá di ọmọ àlè ní tó pé ọmọ àìjọbẹ̀ rí tọ́nà tó wá kẹ́ tọ́nà tó gbé síkò tó dá tó wá ń bàjẹ́ wọ́n tí ò yẹ kó dáa fún ọlọ́run yẹ kó dáa fún ẹ ọlọ́run wá jẹ́ kó dáa fún ẹ tán ó wá ń ba gbọ́ ẹ̀jẹ̀ ó wá ń ba gbọ́ ẹ̀jẹ̀ ọlọ́run yà hẹ́ẹ̀ pẹ̀lú ẹgbẹ́ dókè síbí ogun ilé ẹ̀kọ́ máa wà green for ọlọ́run pé olúwa mọ̀ máa dúpẹ́ o mi ò lérò dánmá dé sí mi dúró tí mo lè dé ní mo fi gbẹmọ délé ni o ọlọ́run dẹ̀ gbé mi débẹ̀ mo dúpẹ́ ọ̀dọ̀ ẹ̀wọ̀n lọ́run pé èmi náà rí èmi ọmọ sá nobody bàbá ẹ̀ pẹ̀lú òkè sọ̀rọ̀ bàbá ẹ̀ tilé máa ó léwu pẹ̀lú àwọn bọ́ta ńlé bàbá ẹ̀ tilé ó lè fọyàn kan níbàdàn bàbá ẹ̀ ti ṣépè fún kọ́dọ́kú wọn ò sí ìfúta ó dẹ̀ tó wá ọlọ́dún wá ṣe ó gbọ̀n ọ̀nà ẹ̀bùrú wọlé ọlọ́run lè gbógun fún ẹ ẹbí wọn bá fẹ́ ṣí ẹ lọ́nà ara ní wọn kò tọ́ sí olúwo lówó lọ kò mọ̀ ẹ́ kankan nobody pàdódé ọlọ́run dẹ̀ ṣe ọlọ́run dẹ̀ gbé ẹ débẹ̀ ṣe bó yẹ kó máa dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run pé ìwọ gan lé kó wà kí n sọ ọlọ́run jù ó gan lé kó máa kékeré wa kẹ́ pé kó mọ ọlọ́run kó dúpẹ́ ọlọ́run pé ọlọ́run mi ò mọ̀ pé mi délé ni o mà ṣe ọlọ́run mi mo dúpẹ́ lọ́dọ̀ ẹ̀wọ̀ ọlọ́run bò kí n ṣe ti olúwo wa bẹ́ síta tó ń ba òní jẹ́ gbogbo àwọn tó gbé débẹ̀ irú ọ̀rẹ́ tí mo sọ yẹn tí mo sọ pé ó dé sọ́dọ̀ níbàdàn yẹn ṣe pé olúwo bá mọ̀ bá bàbá yẹn sọ̀rọ̀ mọ́ olúwo kéèm gbàtó dé láti Canada pàtàkì ẹ̀ bàjẹ́ tí olówó ó ní ó fẹ́ lédì kan olúwo àṣàbí lọ́pọ̀mọ́ náà ọjọ́ wà ní Canada ní ìyẹn wá bá láti Canada lórí yẹn lówó lọ́wọ́ yẹn iṣẹ́ wọ́n pè é gbà kí ní fẹ́ bọ́ sí bá ti fẹ́ bọ́ sí o gbàgbọ́ lọ́wọ́ pé yẹn lówó lọ́wọ́ àṣàbí nìyẹn jẹ́ ìyẹn wá pẹ̀lú ọmọ ẹ̀ méjì ó tún gbé nílé àwọn iye olúwo ti bàjẹ́ o olúwo tó wá ń gbé nílé ẹ̀ tó ń fún lé tí ò ti lé gbé ibẹ̀ ní iṣẹ́ pé máa ìpínlẹ̀ ìyàwó ẹ̀ lójọ́ pẹ̀lú ọmọ ẹ̀ lójọ́ gbé bẹ́ẹ̀ o tó ń fún ẹ níbì kan bẹ̀ olúwa mú ìyàwó àtọmọ méjì wá láti Canada ó wá ń gbé lọ́dọ̀ rẹ̀ mímọ́ gàdán sọ yìí nìbàdàn pẹ̀lú ọmọ ẹ̀ ọkùnrin méjì tó mú dé láti Canada pẹ̀lú àṣàbí tá à ń sọ yìí lédi yẹn ọ̀nkù ẹ̀ ní ambassador Nigeria High Commission to Canada that time wọ́n fi fẹ́ kó olúwo tí wọ́n fi olúwo is a gold digger that time
Olúwo ti di pé ọmọ ẹ̀ pé wá sílé rẹ̀ Olúwo sáré fún ọmọ yẹn lóyún wọ́n lé Olúwo ti lára ẹ̀ ó pẹ́ Olúwo ṣe ó ti gbọ́ oríṣi tó ní ìwà ọmọ àtẹ̀bẹ̀rẹ̀ yìí o ọmọ àlè lólúwo yìí o ó pẹ́ lórí ìwà burúkú yìí o ọmọ yẹn tó dùn pọ̀ gbọ́ wá sílé rẹ̀ àdìsí from Jos ọ̀dà àtọ̀ ìta yẹn Olúwo sáré ó kó sọmọ yẹn lórí ẹ̀pẹ́ ẹnu ẹ̀ dùn ó kó sọmọ yẹn lórí ó sáré fún lady yẹn lóyún tó wọ́n fẹ́ kó fẹ́ ó fọmọ yẹn lóyún ọmọ yẹn bí wọ́n méjì fún before then kó o di pé Olúwo lọ sí Canada Olúwo ó di bímọ méjì sí Nàìjíríà kó o lọ sí Canada ọ̀rọ̀ tí mo sọ fún yìí bóyá fi mọ̀ pàrọ̀ I can mọ̀ I have all the evidence here with me tó ẹ lè fi bóyá máa kàn sọ ó kàn sọ mílíọ̀nù kó sọ mo lè máa kárúkọ gbogbo ìyàwó ẹ̀ kọ̀ọ̀kan máa kárúkọ orúkọ wọn fún yín ẹ̀jẹ̀ gbàdé Canada àgbàgbó everything máa gbégbé ọ̀yọ́ fún yín gbégbé ọ̀yọ́ fún yín máa gbégbé ọ̀yọ́ fún yín ẹni ọkọ̀ fún ní ìwé ní Canada ẹni kó fún ní ìwé Canada Olúwo ya wẹ̀rẹ̀ gan o ó ya wẹ̀rẹ̀ gan o Olúwo ya wẹ̀rẹ̀ gan o Lynn ló fún ní ìwé ní Canada wọ́n ló fún ìwé Canada right Lynn ló fún ní ìwé Canada ó bímọ fún Olúwo ó bímọ kan fún Olúwo ọmọ yẹn ọgbẹni kẹyà Àkànbí that lady should be around 20 years old now èyí ló kọ́ fún ìwé Canada later èkó bí triplets fún triplets àwọn rèé dábàá lókè nǹkan mọ́ sọ eléyìí bí triplets fún Olúwo triplets Olúwo ìwé ọkàn dá gbọ́n rẹ̀ ṣẹ́rí oní triplets fún lẹ́yìn tí the other one lè kọ́kọ́ bí eléyìí tó yẹ 20 years old yẹ ní ìlọ́kọ̀ṣèwé fún lókọ̀ṣèwé ní olóṣèwé fún ọmọ yẹn ó fúláfi ọmọ yẹn lẹ̀ àdéhùn 5 years old lórí ìwé ti fi ọmọ yẹn tó fi ọmọ yẹn lẹ̀ tó sá tí ò tẹ́kẹ̀ ọmọ yẹn bí Olúwo tó tẹ́kẹ̀ ọmọ yẹn ṣé bí Olúwo ọ̀rọ̀ ẹ̀ sórí a gbọ́dọ̀ máa sọ tó pé kẹ́kẹ́ lè mọ orúyàn tí Olúwo jẹ́ láfi tú gbogbo àṣírí wọ̀nyí gbogbo bàbá tó àṣírí wọ̀nyí ẹ̀ẹ́dẹ́mọ̀ èèyàn tí Olúwo jẹ́ ẹ máa fi pé èèyàn gidi lólúwo ni tí mi fẹ́ bọ́ láàrin máa kà fún yín 1 by 1 ọmọ mẹ́wàá lólúwo ni ọmọ mẹ́wàá mo lè máa kà fún yín 1 by 1 bí tó pé mi fẹ́ bọ́ yín ni mo lè máa kà fún yín 1 by 1 gbogbo ẹ̀ ló àṣírí Olúwo òbò gbogbo ẹ̀ ló kún bí wọ̀nyí àtọ́bẹ̀yẹ méjì fún ìkan bí triplet fún triplet ìwọ́n bí triplet fún the other one ló ṣèwé fún ọmọ yẹn sì bí around 20 years old ó di fílẹ̀ àdéhùn 5 Olúwo fílẹ̀ ẹ̀ tó ṣèwé fún Olúwo gbàdú wọn Canada Olúwo ògbébì kan ó kọ́ lọ kiri ni wọ́n ti di pé gódìgà ní Olúwo gódìgà ní Olúwo so ẹni tí ò bá mọ Olúwo ni ò mọ Olúwo ayé ẹ̀ ò tòrò ó lè fi pé ẹni gbogbo tó ṣe wọ̀nyẹn àṣírí ẹ̀ ayé Olúwo àṣírí ẹ̀ ò ẹni tí àṣírí ẹ̀ ò bò ní ẹni tí àṣírí ẹ̀ ò bò ní Olúwo ẹni tí àṣírí Olúwo ò bò mo tọ́ fún ilẹ̀ kan mo ní Olúwo bímọ méjì kó lọ sí kó di pé ó kúrò ní Nàìjíríà Olúwo bímọ méjì tẹ́lẹ̀ kó di kúrò ní Nàìjíríà ń bọ̀ àwọn méjì yẹn wà ń sìn Ọlọ́run ló mú tó wà jẹ́ gbúrò wọn ṣé ó tẹ̀ ẹ́ bà sọ́pọ̀ ọmọ méjì ṣé Olúwo tẹ̀ ẹ́ bà sọ́pọ̀ ọmọ méjì yẹn rí ọmọ tí wọ́n ń dákọ̀ lálẹ́ yìí jẹ́ gbọ́ràn wọn lọ́wọ́ Olúwo rí ṣe gbọ́ ọba ìgbéyẹ kẹtì ẹ̀rí wọn ọba tó bímọ ṣé ẹ̀rí ṣé pé ọba tó dáná pé bàbá tó yẹ kó fi proud ṣe ẹ̀kọ́ ní ẹ̀kẹ́ rí pẹ̀lú ọmọ ẹ̀ pẹ̀lú àbíkẹ́ kó proud of those kids ṣé ẹ̀rí Olúwo tó ẹ̀gbà dákọ̀ ọmọ ẹ̀ kó tó kẹ̀ proud but kò ní kọ̀ọ̀kan ṣe pẹ̀lú wọn kò tọ́jú wọn kò ní kọ̀ọ̀kan wọn pẹ̀lú wọn ọmọ tó fún ọmọ tí ilé tí fún láìpẹ́ yìí
Lady Canada tó wà mọ́ ìkéré after how many years Oluwo ṣe fún $500 pẹ̀lú America tó lọ sí Canada yẹn ni bí 5 years ṣe bẹ́ẹ̀ fún $500 Oluwo kò sọ́mọ ẹ̀kọ́ tó take care mo ní 5 years ní ọmọ tó ẹni tó ṣèwé fún ẹni tó fi ṣe ní Canada 5 years ọmọ yẹn wà tí Olúwo sáko lórí filẹ̀ tí ò ní kàn ṣe pẹ̀lú ẹ̀ gbogbo àwọn Olúwo lẹ́rí wọ̀nyí ọmọ ilé wọ̀nyí gbogbo ọmọ ìlérí wọn yẹn gbogbo ọmọ Olúwo so Olúwo mo sọ fún pé Olúwo kò ní kíní ọ̀rẹ́ this is triplets yẹn lélẹ̀ fẹ́yìn tẹ́ wà ní TikTok triplets yẹn ṣẹlẹ̀ tẹ́ wà ní TikTok jẹ́rẹ́ òun ni yẹn fẹ́yìn tẹ́ wà ní ṣẹlẹ̀ òun ni yẹn ṣẹlẹ̀ mọ̀ pé ó ti bí ó nìyẹn so tí máa sọ pé àṣírí Olúwo òbò àṣírí ẹ̀ òbò mo sọ fún mi lẹ́kọ̀ọ́ mo ní ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pàdé láti Canada he was nobody Olúwo was nobody kò ráṣọ wọ̀ kò rí lé gbé ẹ wo for example kí wà nílẹ̀ pẹ̀lú ìyàwó àtọmọ mi bíi sí kí tó wá lọ kí ẹ̀kọ́ tó wá bá mi pẹ̀lú ìyàwó àtọmọ méjì lọ́wọ́ mo lè ká gbé ìyẹn láti fún ní two room nínú ilé ẹ̀ torí ọmọkùnrin méjì lólùwò ní lédè yẹn tó tẹ̀lé ní ìwà láti Canada ní àṣàbẹ̀ yẹn Olúwo ní kó máa bọ̀ bí ẹ pé tí ò nọ́mà ní òyìnjálé gbé ó tí ìdọ́ba ó dọ́gbó tó fẹ́ bọ́ sí kí yẹn lè tó pé kí yẹn lè kó wá kó máa bọ̀ ìyẹn láti bínú fílẹ̀ ìgbàdó yá ni ìpinnu àméjì ni wọ́n fẹ̀rọ̀ mọ́ pé kó máa bọ̀ ìgbà tó rí pé wáyé yẹn dúró dọ́ba sí ọba ìyẹn láti bínú padà sí Canada ó ti pàwọ́ fún yẹn pé don't worry kókó wá o àwọn kókó wá ọmọ fowó ṣe báyìí o yẹ kó wá gbàdé Olúwo náà owó tán tí o sì wọ́n mọ́ tí ìyá bẹ̀rẹ̀ jáwọn yẹn máa yẹ bẹ́ẹ̀ padà sí Canada nìyẹn pé wíwèrè ọkùnrin wọlé Ọlọ́run bá ìyẹn dẹ̀ níṣẹ́ tó dá ní Canada ìyẹn dẹ̀ níṣẹ́ tó dá ní Canada bí ìbínú padà sí Canada nìyẹn pẹ̀lú àwọn ọmọ ìméjì ọkùnrin tó kó dání wá ọ̀rọ̀ tí mo sọ fún èèyàn gbà yàn sílé èèyàn wà nílé èèyàn ó gbà ẹ́ lé ó lọ kó èèyàn méjì bí èèyàn mẹ́ta á bá ìwọ nìkan ló gbà sílé o wá kó èèyàn mẹ́ta ó mú ìyàwó àtọmọ méjì ó tún máa bọ̀ ẹni pé mèrè ni ìyẹn láti vacate another room again wá fún láti fún yàrá méjì nílé ẹ̀ ẹni tí mo sọ fún yín dọ̀là mẹ́ta ni mo lè bẹ́ẹ̀ tẹ̀ ṣé rí ẹjọ́ sọ ìtàn fún yẹn ẹ̀yẹ sọ̀kọ̀tọ̀ fún yín lé ní ṣé ìgbà tó ń jà fún ọba ìwó yẹn dáàmà tí Olúwo dé sọ́dọ̀ ọ̀rẹ́ Olúwo yẹn tó dé sọ́dọ̀ ní Ìbàdàn yẹn tó ń pè ní Rẹ̀mí Morgan dáàmà yẹn Rẹ̀mí Morgan ó lọ́ọ̀fù Olúwo pa ó dẹ̀ bá Olúwo bàbá Rẹ̀mí Morgan ó sọ̀pọ̀tì ẹni lọ́kọ́ gbélẹ̀ kó wá di ọba Ìwó ìyẹn dàgbà díẹ̀ báyìí bọ̀ Rẹ̀mí Morgan fi pé ọ̀rẹ́ tòun lélẹ́yìí Rẹ̀mí Morgan láti ṣiṣẹ́ mọ̀ kò tẹ̀lé tí bàbá yẹn tẹ̀lé ó ní ọ̀rẹ́ òun ló máa di Olúwo Rẹ̀mí Morgan láti máa support this Àkànbí against which bàbá ti support kẹbà ní ibi tí Olúwo tó jẹ́ pé kì í ṣe tó mọ́ọ́rẹ́ o Rẹ̀mí Morgan láti máa support Olúwo against tí bàbá ti support Rẹ̀mí Morgan ló tó wá mú kiri Rẹ̀mí Morgan ló mú lọ́dọ̀ àwọn Olégùṣì mọ́tọ́ mi òun ló ṣe pátí tó ṣe fún yẹn òun ló ṣe pátí fún Rẹ̀mí Morgan ló mú kiri lọ́dọ̀ àwọn bá sọ ló gbogbo àwọn ètò mọ̀ pátá lè ní Olúwo mọ̀ èèyàn kan bá sí Nàìjíríà àdódé kò mọ èsì kò nínú èèyàn kankan ṣe ìwọ̀n tó bọ̀dì òun ló fún mọ́tò tó ń dọ́jọ́ ń lọ kiri fún gbogbo àwọn connection díẹ̀ tó ní kó di pé ó pàdé that lady sọ́bọ́ kìíní ẹ̀ nínú plane ló ti pàdé lady tí mi ẹ̀ eléyìí tí yẹn lọ sọ pé bí Morgan ló kọ́ ní bẹ́ẹ̀ mọ́ àkọ́ ló kọ́ ní ẹ̀tẹ̀gbọ́n yẹn ó pàdé mi fẹ́ dáàbò díẹ̀ mọ́ mi fẹ́ máa kí ẹ̀ ká máa wọ ẹni ẹlẹ́ni lady sọ́bọ́ pé ó kọ́ ní ọmọ gọ́ọ̀nà ẹ̀ torí pé ẹ̀dùn ní wàhálà ẹ̀dùn wà ní kíní ìyá ká máa dáàbò ẹ̀ ní àkọ́dá inú plane lolúwo ti pàdé tó fún Olúwo ní káàdì ìgbàdí wa dé padà ní ọdún èyí ńlá lẹ́yìn tó pàdé adó lè Ọ̀ṣun sí ìlérí báyìí ni ó close mọ́ gómìnà àìwọ́dún bá jẹ́ ọba báyìí ni ó dẹ̀
bó ṣe mọ́ lédi yẹn nìyẹn ó tó sí lédi lára nìyẹn tí wọ́n pẹ́ ẹnu ẹ̀ dẹ̀ dùn tí wọ́n tó bá rí wàá fi pé èèyàn kò ní nǹkan dálé ni ẹni wà pé kò ní that it was nobody ẹni wà pé nobody ní Olúwo bóyá tó sí ẹgbẹ́ ẹ̀yin obìnrin rẹ̀ rí ẹ̀yin obìnrin dáadé ní fine boy àti pẹ̀lú dáadé tó lẹ́nu ẹni tó gbé Canada ìyẹn dẹ̀ lórí ìyẹn fẹ́ lọ wọ ọmọ ẹ̀ ní Canada and drive yẹn ìyẹn làwọn ọmọ sí Canada bóyá pàdé Olúwo ní plane nìyẹn ó lè fine boy náà ẹgbẹ́ ní Olúwo dẹ̀ dùn ó mọ fún ìgbé Olúwo ní ṣe kàn pé jobless man ni kò ní ṣe kàn tó ń ṣe ìyẹn bóyá èèyàn gidi ní ìyẹn fún káàdì Olúwo ṣe tẹ́ sí bóyá tó sí ìyẹn lára nìyẹn from there one thing lead to another. One lead to another from there, being where she close, not close member she wanted to together. Yes, she introduced the governor here. Got to be see, can we put my so by me or by opportunity or by prayer, but Uluma be almost so money, money, give go the Oluwo, go the Gani. Couldn't tell you, don't go no by the building by my buying. Ó máa gba ọmọ ìpínlẹ̀ pé nǹkan jáde níbẹ̀ ni irú ẹ̀ ló ṣe ní Saudi Arabia ń sìn irú ẹ̀ ló ṣe ní Saudi Arabia ń sìn pé ó di pé owó pé omi tó ṣe rówó nìyẹn ẹ bó ti lọ ń balẹ̀ Yorùbá jẹ́ ní Saudi Arabia tó lọ pé wọ́n fẹ́ pa òun tó pé ẹbọ náà ṣe nílẹ̀ Yorùbá tó pé wọ́n fẹ́ gbowó ní Saudi Arabia ẹ tó ṣe lọ mú ọmọ ní north tó pé mọ̀ pé wọ́n ti kó fún un wọ́n bá ṣe parọ́ mayalasi o tó dùn mọ̀ pé àwọn Arab rẹ̀ náà lè gbọ́rọ̀ Allah mayalasi àmàkú àwọn dájọ́ pé Allah báyìí Arab máa kó lẹ̀ mú ẹni ó ti mọ̀ Olúwo tí mo tó lè gbọ́ wọn lára Olúwo gódìgà ní iṣẹ́ ẹwọ́ ẹ̀ nìyẹn só tí mo tó lè gbà wọn lára tí wọ́n fẹ́ mú Arab tó sọ pé Allah fún Arab ó tún máa kó wọn lẹ̀ wọn kó wọn lẹ́ni wọn mọ̀ pé 419 pé kì í ṣe èèyàn gidi wọn mọ̀ pé ẹranko ní tó nírọ́ ni ṣe gbogbo ẹṣẹ́ àti rí fíìmù ló ṣe ní Saudi Arabia abẹ́ gbogbo ilẹ̀ ṣe rí fíìmù yẹn tó ṣe Saudi Arabia tó sọ pé wọ́n fẹ́ pa àwọn ilẹ̀ Yorùbá tó sọ pé wọ́n gbé obìnrin kan fún òun pé wọ́n set up ẹṣẹ́ àti gbogbo ẹ̀ tó sọ ṣe bí Rẹ̀mí ẹ tó ní sọ́dọ̀ ẹ̀yìn náà ló gbé obìnrin wá sí pàtí yẹn him through Elegushi. Look more later, and you don't know Elegushi from Madam. Through Remita, so he laid the board to the other man, no more Elegushi. So, but you bet my place every day on the back of but on the molecular country on Nimbe. Lodger, when he was not at that party. So that is Oluwo for you. To have a bank, put my back and come that get they don't know any. Is your Oluwo near. Gbogbo ọmọ tó ṣe fún Olúwo ẹwù from this lady ẹwù tó yẹ pé Olúwa jẹ́ èèyàn dáadáa ní ok ìyàwó tó bímọ fún ẹ tó bímọ méjì fún ẹ kó tó kúrò Nàìjíríà where is she today mo làwọn ọmọ yẹn wà tí Olúwo bá jẹ́ bàbá tó dáa tó yẹ pé èèyàn gidi tó yẹ pé bàbá tó yẹ pé Olúwo dẹ́ pé ìwà bàbá ẹ̀ pápá jùmọ̀ lára ẹ̀ pé bàbá ẹ̀ lé màmá ẹ̀ bọ́ta òun pẹ̀lú bàbá ẹ̀ sọ bàbá ẹ̀ ti ṣe pé òun kó tó kú now tẹ́ pé Olúwa jẹ́ èèyàn tó dání obìnrin méjì kò tó sí Canada ọmọ àwọn ọmọ náà dà ṣe o ní good rapport pẹ̀lú wọn ẹgbúrò ọmọ ẹ̀rí tí ẹgbúrò ọmọ ẹ̀rí náà ok o ti dé Canada olúbi ẹjọ́ fún ẹniwé ṣé ògbọ́n ẹwà ìkúta tí wọ́n sọ̀rọ̀ lédè wọn sọ̀rọ̀ wọn ẹ mọ̀ pé Olúwo gbogbo ọdún bá ṣe fún Olúwo ẹ lọ wo ìṣòro Olúwo gbogbo ọdún bá ṣe fún ibi ló máa fi sún wọn a máa jà gbẹ̀ngbẹ̀ ni Olúwo ṣe tí wọ́n ṣe fún gbogbo ẹgbẹ̀ tó bá ṣe fún Olúwo ẹ máa àjàtúgà dàgbáàrí ẹ máa jà ní ó máa bá yín jà tó kò mórè Olúwo ò mórè ilé ayé Olúwo ní ẹ nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ ló fẹ́ gbà lọ́wọ́ ẹ Olúwo wà lóyà ẹ ló fẹ́ gbà lọ́wọ́ ẹ ló fẹ́ gbà lọ́wọ́ ẹ it's not lóyà ẹranko ní wà lóyà ló fẹ́ gbà lọ́wọ́ ẹ ló fẹ́ gbà lọ́wọ́ ẹ ẹ̀rọ tí mo sọ fún yín sìn ẹ wo àwọn tí gbogbo wọn tó ṣe fún Olúwo ìyàwó ẹ̀ tó bímọ fún àkọ́kọ́ fún ìwọ̀n pẹ̀lẹ́ wọn sí mọ́ tó dé book travel lọ sí Canada gbàdó dé Canada náà ìyàwó tó ṣèwé fún nítorí
ọdún 5 lọmọ yẹn wà tó lòdì sílẹ̀ wọn sí mọ́ ìyàwó tó bímọ ọmọ ẹ tó bí triplet fún ṣé wọn pẹ̀lú ẹwà wọn sí mọ́ that is Oluwo for you wọn sí mọ́ eléyìí tí Kenya àti mo sọ pé ọmọ Nigeria High Commission gbẹgbẹ àbúrò High Commission tó láì lọ fún lóbi mọ méjì tó gbé wá sí Nàìjíríà sorry Asabi sorry òun pẹ̀lú yẹn sì ìjà tó àgbàgbà àgbà rí wọn sọ̀rọ̀ mọ́ ó gbowó lọ́wọ́ ẹ̀ owó ìyẹn máa ń wáyàwó fún bí kìíní ni so that is Oluwo for you that is Oluwo for you lady tó trade nípasẹ̀ ẹ̀mọ́ gómìnà yìí ṣé wọ́n sọ̀rọ̀ mọ́ ni wọ́n sọ̀rọ̀ mọ́ ẹ̀yẹ gbogbo ẹ̀wọ̀ bí Oluwo yẹn ṣe lady sẹ́ pé òun pẹ̀lú ẹ̀ tó lo ọlá ẹ̀ dọ́dọ̀ gómìnà tó parọ́ fún tó dọ́dọ̀ gómìnà tó fi jọba where is that lady today ó kàn burúkú lílé iṣẹ́ ẹbí léde máa léde ọmọ sunkún ni léde ọmọ sunkún ni according to Chief Judge léde ọmọ sunkún ni retired Chief Judge léde ọmọ sunkún ni léde ọmọ sunkún ni pé èmi wá wọ́ àmì ilẹ̀ pẹ̀lú this dirty man yìí pig yìí èmi wá wọ́ mo jẹ́ kó rí mi mọ́ ọkùnrin yìí o wọ́n ṣe ń wọ́ mi lórí internet o ní wọ́n ṣe connect mi mọ́ the pig lórí internet yẹ́n pípé inú ìjọba dùn ní àwọn ọmọlédè yẹn tó wà dáhùn dàgbà grandmother ẹ̀ dáhùn sọ yìí o ṣé inú lédè yẹn lè dùn ká máa wọ́ orúkọ ẹ̀ lórí internet ká máa wọ́ inú wọn lè dùn àwọn ọmọ ilé ìgbọ́ mọ́mì ẹgbọ́ wọn lé lágbájá ìtẹ̀lé lágbájá báyìí rí òun dáa tó fún ẹ̀yin obìnrin láwọn ọ̀pọ̀ ẹ̀yin obìnrin pé kẹ́ ẹ máa wà kí á fún yóò mú kí gbogbo tó bá dán ní gold kẹ́ ẹ̀yin obìnrin máa sọ fún ẹ̀yin obìnrin kẹ́ tó di pé ẹ làdíyín lẹ̀ ọ̀kẹ́ kí ní gbọ́dọ̀ ẹ wo oríyàn tó jẹ́ bóyá bẹ́ẹ̀ orúkọ tí bí fọ̀ lọ́hùn ó máa bàjẹ́ ni ẹ̀ tá a sọ yìí according to agbọ́kọ̀ ju Olúwo lọ níṣẹ́ agbọ́kọ̀ ju Olúwo lọ Olúwo ṣe 58 náà òun lọ́gbọ́n lórí kò ní common sense ní ọmọ ìkẹrẹ Olúwo and the lady should be 60 we should be maybe mid 60 or early 60 or whatever kì í ṣe ojú Olúwo lọ grandmother ni so ẹ̀yin obìnrin láwọn sọ pé kẹ́ máa wà careful ìsọgbẹ́jẹ́ máa yíyẹ gbogbo nǹkan ẹni tí ó bá tiẹ̀ tó yín kí lẹ̀ kẹ́ máa gòrò bá gòrò bẹ́ẹ̀ ṣe wà desperate tó kẹ́ máa mọ ọ̀rọ̀ wọn tẹ́ pé ẹ máa súnmọ́ tẹ́ máa gbà kó gorí àyà yín. ẹ wo lady yẹn sìn ṣé ẹ fi pé that lady náà pé inú ẹ lè dùn gbogbo ayé ti gbọ́ pé tú ẹ̀ ní Olúwo fi dọ́ba òun ló lọ mú Olúwo bá gómìnà òun ló ṣe bá kan according to pẹ́lápọ̀ náà jẹ́ according to ayé gbọ́ tí gómìnà ló ẹ̀dọ́sẹ̀ ṣé ẹ fi pé inú àwọn obìnrin lè dùn inú obìnrin fún ẹ fi pé inú ẹ lè dùn so ẹ̀yin obìnrin kẹ́tọ́pẹ́ làdín lẹ̀ kẹ́tọ́pẹ́ tẹ̀lé ọ̀kan ẹ máa ń ro dáadáa ẹ kì í ro dáadáa ẹ̀yin obìnrin ẹ tí ò tiẹ̀ tó yín pàápàá kí lè tẹ̀lé tí ò tó yín fún ẹ̀rọ bẹ́ẹ̀ ẹ̀jì nọ́mbà ẹ gbàgbé gbogbo sọ́ọ̀rì wọn yẹn ọmọ tí mo bí láti lérè wọ̀nyí ẹ má jẹ́ kó máa súnmọ́ yín ẹni ẹ̀yẹ ni yín ẹ má kàn gbà kéèyàn kankan tí ọmọ nobody kankan súnmọ́ yín kí ọlọ́run fi gbé yín dé ah God àwọn obìnrin wọn pàápàá I don't know. Look at it now. I don't build the life where. What the build career? To that high kini. What the pay one person wo ilẹ̀ lórí internet. Olúwo. Tí Olúwo jẹ́ tí o gbọ́dọ̀ sọ pé ó súnmọ́ kí lẹ fi pé ọmọ obìnrin máa fi sí pé mọ́mì ẹ gbọ́ wọn lè fẹ́ máa yí rí. Ní máa tó ń dojú tì yàn yìí. Tẹ́ pété àbátẹ̀ ní bàbá ẹ ṣe fẹ́ràn tó jù yín lọ.
kí lẹ̀ ń ṣe oko lè fẹ́ dó ni ṣé ìwọ̀n lè fẹ́ dó kí ló le tó yẹ pé ẹ tí ò tiẹ̀ tó ilé tó tó ní kí lẹ́gbẹ̀ẹ́ lẹ tẹ̀lé olóńborúkọ ń jẹ́ yìí ọmọ àjọbẹ̀rí yìí ló ń borúkọ ń jẹ́ yìí sóbi ìfẹ́ jẹ́ máa gbọ́ pé èyí kan ó máa ń bí mi inú èmi ò lè gbà kẹ́gbọ́n mi yẹn tí ò tó pé kí ni kan mo ṣe fi síláyé mi ò débẹ̀ kò débẹ̀ rárá àtọ́làtọ́ I'm telling you kò débẹ̀ mo ṣe wà ń lo ìbò pẹ́ yìí mo ṣe pẹ́ tó ń lo ìbò yìí ó bèbí kí jẹ́ aró oko mi ò civilize débẹ̀ pé somebody tí ò tó kún ẹ bàtà ẹsẹ̀ ẹ̀gbọ́n mi bọ́ kọ́ ló kó fẹ́ sún ẹ̀gbọ́n mi ń bolo tí ń bọ̀ who are you but ẹ̀yin obìnrin because of nǹkan tó fẹ́ jẹ gbàmí kò jẹ́ kó ń gbọ́n I'm sorry owó ẹ̀yin obìnrin kọ́ o but lẹ́sìn ló jẹ́ ló jẹ́ fún yín ẹ wo Olúwo ń sìn wo kárí àti lédè ti build for long ọmọ àlè kan kàn dé from nowhere ó dẹ̀ wá bàjẹ́ now ọ̀ sọ̀rọ̀ mọ́ ṣé inú ẹ fẹ́ dùn pé ọmọ àlè tí mo help dé ipò ọ̀la ló dẹ̀ ń wà báyìí tó ń borúkọ Yorùbá jẹ́ tó ń borúkọ mi jẹ́ inú obìnrin ò lè dùn bẹ́ẹ̀ wà inú àwọn ọmọ ẹ̀ náà ò lè dùn as a grandmother àbọ̀ ọmọ ẹ̀ ṣe ni wọ́n lè dùn pé grandma is it true they link you with this man Bámidélé ẹ̀kábọ̀ ẹ̀gbẹ́jọ́ mẹ́ta. They link you with this man don't pè ní this man yẹyẹ man tó wà lórí internet don't pè ní Àkànbí tó ti jáde àdá lórí internet yẹn wọ́n máa wò ó inú wọn lè dùn pé grandma why now ẹ tó bá wá mọ àwọn ọ̀rẹ́ ọmọ ẹ̀ máa pé ṣé mọ́mí ó bàjẹ́ tó bẹ́ẹ̀ wọ́n ní boyfriend mọ́mí ní this useless man ṣe mọ náà kọ́ ẹ sọ gbogbo ohun tẹ́yìn ṣe wọ̀nyí máa ń pẹ́ tó tẹ̀kẹ́ ní any step láyè ká máa bó ṣe máa ní fẹ́ lórí àwọn tó súnmọ́ wa èso ká máa lò tára nìkan any step máa fẹ́ tẹ̀kẹ́ láyè owó bó ṣe máa ní fẹ́ lórí àwọn ọ̀rẹ́ àbúrò ẹ̀ ọdún tó wá súnmọ́ ẹ̀ máa lò tára ẹnìkan máa lò kọ́ tó fẹ́ gé níbẹ̀ ẹnìkan now lady ẹ̀ ṣe mistake lọ́tí ń gbọ́dọ̀ sílẹ̀ ti pé orúkọ yẹn ó ti àfẹ́tì orúkọ ẹ̀ náà gbogbo ọmọ tí ó ṣe orúkọ yẹn lédi ẹ̀ ti Olúwo ṣóńkìrì ọba Olúwo òun sọ̀rọ̀ mọ́ gbogbo ọdún súnmọ́ Olúwo ọba Elégùṣì o mo sọ̀rọ̀ kan mo ní gbogbo ọdún ẹ̀pọ̀ Olúwo ní ayé gbogbo ọdún ṣe Olúwo ọ̀ní náà ṣe nǹkan fọ́lúwo ẹ̀yẹ wò náà this man Olúwo máa ṣe èèyàn gidi ẹ̀rọ máa lọ́lúwo ní àwọn kìmọ̀kì àfi ń bàjẹ́ ẹ̀yin ẹ̀wọ̀ ọ̀rọ̀ tí mo sọ lẹ́ǹsì ẹ̀wọ̀ òkú tí mo kà á lẹ́ǹsì gbogbo ọ̀n tó ṣe fọ́lùwò mélòó ló kọ́lùwò náà ti ẹ̀jókòó pé kí lẹ́ bá ń gbèsè ayé òun ṣe bá rí báyìí ná èpè ló ń jà òun ná ogun àbí èpè bàbá ẹ̀ ṣẹ́ fún ni ṣé òun ló ń jà Olúwo ni ṣé èpè tó ń ṣẹ́ fún ló ń jà Olúwo ni because tẹ́fọ́ gbogbo ọ̀n tó ṣe fọ́lùwò èwo lolúwo bá tó mọ̀rẹ́ fún tó àti ìgbàlẹ̀ ilé ní ọgbẹ̀lú wọn tó òun náà wọ́n kò sí wọn tó olúwo bá gírì mú kò sí wọn tí olúwo bá gírì gbogbo tó ṣe fún Olúwo tẹ́ pé Olúwo ti rẹ̀ láàrin wọn rẹ̀ tú ẹ̀ tó ti rẹ̀ tú ẹ̀ mo sọ fún yín èwo ni pẹ̀lú Olúwo tó wà tó ìsọ̀rọ̀ sáwọn lẹ́ni Olúwo bá nǹkan jẹ́ gan gbogbo mo sọ fún yín ẹ wo ẹ tó dé lọ́dẹ tó mú wá láti Canada Remy Morgan tó jẹ́ sọ̀rọ̀ nìbàdàn tó gbà sílé táyà àtọmọ tó ń tẹ̀ tó gba àwọn èèyàn kiri tó gbé kiri gbogbo àwọn ọdún bíbí mẹ́ tó wà ní Nàìjíríà nílẹ̀ Ọbásanjọ́ ni o Elégùṣì ni o ọdún bíbí tó kọ́ ní tẹ̀ tó fún lówó tó fún oúnjẹ tó fún láṣọ tó house ẹ̀ ó pẹ̀lú ọmọ ẹ̀ òun pẹ̀lú ẹ̀ mú tẹ́gbẹ́ tó ẹ̀ ló tún níyàwó sí Nàìjíríà àwọn
àwọn ìṣẹ̀lẹ̀ yẹn tíra ló fi ní Olúwo mà nígbà pẹ̀lú mọ́gà yẹn ó sọ pé mọ́gà ọgbọ́dún gbàdó yẹn ní mọ́gà support yìí ó ní opponent ló support ẹ tó mú ẹ wá láti Canada kó máa bọ̀ lọ́dọ̀ òun tó when you are nobody tó lé dé sí tó yẹ pé ó fìdí ẹ àtiwọ́ o àtọmọ́ o tó dáṣọ sí ẹ lọ́rùn tó yẹ pé ló tún gbé ẹ kiri ilé ẹ̀ ló wà for so many years ló wà nílé ẹ̀ kó dípẹ́ ọba bọ́ sí ilé ẹ̀ ló máa lọ́jọ́bà ọba tó jọba tán bọ́bá yìí ló ń ṣe pátí fún àwọn tí ò lè wá bọ́lá àwọn tí ò ráyè tí ò ráyè ẹ̀dá tẹ́lẹ̀ ní ọ̀dọ̀ wọn náà yẹn pátí yẹn ló ti pàdé ìyàwó ẹ̀ Canadian yẹn pátí yẹn mo fi hàn yín ní last week yẹn tí bọ̀bọ̀ yẹn ó náwó tó náà yẹn rẹ̀ mọ́ga yẹn tó náwó tó náà Olúwo kò bá ọgbọ́n sọ̀rọ̀ mọ́dà lámẹ́ta ṣé Olúwo pẹ̀lú kì í sọ̀rọ̀ Elégùṣì wọn sọ̀rọ̀ mọ́ ṣé lẹ́dí sọ pé ó kọ́dé tẹ̀mọ́ gómìnà yẹn ṣé ó sọ̀rọ̀ mọ́ wọn sọ̀rọ̀ mọ́ ìyàwó ẹ̀ tó fún mi ìwé ní Canada ṣé wọn sọ̀rọ̀ mọ́ ẹ̀ tó fún mi triplet wọn sọ̀rọ̀ mọ́ àṣàbẹ̀ ìyàwó ẹ̀ méjì tó bímọ méjì fún tó tẹ̀lé wá láti Canada tó kó fún tó náà fún wọn sọ̀rọ̀ mọ́ so good thanks Olúwo for you bàbá Ògúndòkun gbogbo ọ̀rọ̀ ẹ̀kọ́ Olúwo wọn sọ̀rọ̀ mọ́ so Olúwo ní serious problem bóyá kẹ̀ wọ́n check the brain there because a right thinking human being cannot behave in the way tó Olúwo fi ń behave nínú òfin kò bóyá ó dẹ̀ gbé àdéhùn brain touch ni Ọlọ́run ló mọ̀ where don't know what do you expect, no? You cannot think with the think straight. I don't know, don't drug, don't move, I don't want to book the express, I don't want to book. I don't want to book the express. I might be no way, I'm go. Okay, I'm go. I might be no. I don't want to wait to them with me, and I am go, I might be no. Because I don't move people with the think straight, but Olúwo think straight. Ẹ má bínú pé ọmọ pé kí ni máa yìí sọ yìí lọ́bí ṣùgbọ́n yìí lọ́dún ní yẹn bẹ́ẹ̀ ṣe ń wọ ẹ tó máa mú bó yẹn mo fi pé wọ́n lè think straight lórí tèmi ẹ má bínú wọ ẹ tẹ́ ń bó that's my belief but Olúwo is not taken straight ẹ bó ṣe ṣe because ẹ tó bá normal kò ní máa bí Olúwo ṣe ń behave yìí. Odidi ọba mọ́tọ́lẹ̀ mo ní ọba Olúwo kí ẹ pé a fi sọ kí ẹ mo fi ń bìlì tu àwọn ọba tó kù ní òtọ́ lódodo nílẹ̀ Yorùbá lódodo Olúwo ju ọba Ìbàdàn wọn lọ ó ju àwọn àtàrà yìí lọ ó ju Ṣọ̀ún lọ ó bẹ́ẹ̀ Olúwo ju àwọn ọba Olúwo ṣọba kékeré nílẹ̀ Yorùbá kápátí pé bí ẹ mọ wá nílùú kan wá nílùú kápátí pé tọ́lọ́tọ́ odò là ń sọ nílẹ̀ Yorùbá Olúwo ó máa mú 6 position nílẹ̀ Yorùbá tábàkẹ́ ọgbà ọba nílẹ̀ Yorùbá Olúwo mú 6 àpèrè ló jẹ́ kò lé lórí ó jẹ́ ọmọ àlè tí ò mọ àpèrè yẹn lò ní gbọ́n tó ní ọmọkùnrin lè débi tó ń dé yẹn Ọlọ́run ìgbé síbẹ̀ kò wá mọ̀ ọ́ lò torí pé from day one kò ní kan gidan ṣe is a fraudster but I say àrètí lọ pé I do fraud I do credit card ẹni wọ́n ṣe credit card kí ni kí ló pè credit card kọ́ bí wọ́n lọ sí kóòtù wọ́n fi mọ̀ nǹkan mú ẹ wọ́n tó ṣe credit card kí ló ń pè bẹ́ẹ̀ iye fraud nìyẹn ni kò lọ kóòtù ẹ̀ kóòtù lamẹ́ríkà kí ló ti dá amẹ́ríkà Olúwo kò lọ wọ amẹ́ríkà nígbà kan náà kóòtù amẹ́ríkà kò lọ kó fẹ́ sú mi gbé mo parọ́ gbé mo bà á lórúkọ jẹ́ mo dí ẹ mo sú mi gbé mo bà á lórúkọ jẹ́ pé ní amẹ́ríkà ọ̀pẹ mi pẹ̀lú frost àpò pẹ̀lú àmúgbó àdìbò àgbé proof jáde fún ẹ ṣé lamẹ́ríkà ṣé olórúkọ lamẹ́ríkà New York olóṣù kọ́ọ̀tù gbogbo lamẹ́ríkà gbogbo kọ́ọ̀tù kí ni ẹ wà lamẹ́ríkà náà gbogbo àdìgbà print jáde gbogbo ayé rí orúkọ méjì tó ń jẹ lamẹ́ríkà gbogbo ìlànà gbé jáde tó ń bèrè lọ́jọ́ pé ìwà ìchange man náà tàbí ilé oníwọ ni tàbí oníwọ ni tó gbogbo ẹ̀kọ́ àtọ́ka gbé jáde so mo díẹ̀ Oòduà
Gbogbo Asiri Radio, welcome on board. Welcome on board, my brother. How are you? Welcome on board. God bless you. God bless you. Welcome on board. So, mo dia pé ń bẹ́ mọ́ pé sọ pé mo parọ́ mọ́ ẹ pé mo bà ẹ́ lórúkọ jẹ́ ohun gbé ọ sí kọ̀ọ̀tù lamẹ́ríkà o wọ̀ sí mọ̀sálálẹ̀ yìí pé ọtí mọ̀sálálẹ̀ yìí bí mo parọ́ mọ́ ẹ ni bóyá èèyàn tó bímọ mẹ́ triplẹ̀ fún lámi ní Canada bí mo parọ́ ní gbogbo ọtí mo gbé fọ́tẹ̀ jáde sí bí mo parọ́ mọ́ ẹ ni gbogbo ọtí mo dágbẹ̀ lálẹ́ gbogbo fọ́tẹ̀ mo gbé jáde lálẹ́ yìí bí mo parọ́ mọ́ ẹ ni. Iṣẹ́ wo ló ṣe true àbí pé Canada iṣẹ́ wo ṣe true àbí Canada sọ pé iṣẹ́ báyìí mo ṣe kú ní Canada ẹni tí ó bímọ fún ẹ 5 years lórí fọmọ yẹn lẹ́dọ̀ tó ti àbádọ́ ẹ̀ Olúwo sí mo parọ́ mọ́ ẹni gbé mi lọ́tọ́kọ̀ pé mo parọ́ pé àbádọ́ ẹ̀ that lady should be 20 years old now pé mo parọ́ mọ́ ẹ Olúwo pé mo parọ́ mọ́ ẹ. Tọ́kí mo parọ́ mọ́ Olúwo pé wọ́n tí mo sọ lálẹ́ yìí ṣé mo parọ́ ni gbogbo ìyàwó tó fún gbogbo ìyàwó tó bímọ fún ẹ mélòó ló ń bá sọ̀rọ̀ nísìnyí Olúwo gbàdúrà Canada láìpẹ́ yìí yóò fún ọmọ yìí ní $500 after how many years ọmọ tó pé ìwọ̀kọ́ ló bí sọ pé bí àwọn ọmọ pé ìwọ̀kọ́ ló bí so kí mò ń try sọ ni pé Olúwo wéwọ́ láì Olúwo là ń sọ gbogbo ìwà àbàjẹ́ gbogbo ìwà àbàjẹ́ tó ti ṣe táwọn èèyàn ọmọ tó ń fi pé bẹ́ẹ̀ ọba gidi ni Olúwo òun ṣe ọba gidi ilẹ̀ Yorùbá ó burúkọ yẹn jẹ́ ó ba ipò yẹn jẹ́ àpèrè tó wà lórí ẹ̀ ó ba àpèrè yẹn jẹ́ Olúwo ba àpèrè yẹn jẹ́ àpèrè ńlá lówó rẹ̀ dúró ló jókòó lé lórí àpèrè ńlá ni àpèrè ọba ńlá ni ọba Olúwo of Yorubaland first class ọba nílẹ̀ Yorùbá I'm telling you ní Ọ̀ṣun state bólúwo bá ní 4 amú 5 Olúwo should be 4 in ranking ní Ọ̀ṣun state yeah should be number 4 in ranking ní Ọ̀ṣun state so you should know that. Tamamo ni tamamo to ku amoluwo. So Oluwo is not more king ni Yoruba. So the so the man fi gbe ya eyan kan so do fi ndun wa pé if this man to pe Oluwo to pe o lè dúró lórí àpèrè lábẹ́ tó dẹ̀ fi wọlé tó lọ sí Saudi Arabia tó ń ba Yorùbá jẹ́ tó lọ bí ẹlẹ́bọ ni wọ́n ń lẹ Yorùbá ẹ̀dí pé kó yẹ kó lọ check brain ẹ̀ tó pé orísun ẹ tó sọ pé ẹlẹ́bọ ni wá tó ń bà wá jẹ́ tó ń bà lẹ Yorùbá jẹ́ tó ń gbó fẹ́ gbowó tó ń bà jẹ́ tó ń bà orísun ẹ jẹ́ ṣe rí pé ó yẹ kó tẹ̀ kọ́ọ̀sì ẹni pàápàá and I believe even cause pàápàá kí pé wọ́n yẹ kó kọ́ọ̀sì because ẹni tó ti tẹ àṣà lè tó ti tẹ olórí ọba Yorùbá tó ti àpèrè wa bí tí Ọ̀ọ̀ni jókòó bí tí Oòduà òsì tó ti dùà tó fi ń wọlé what they say is cost already. Like I said the last time, I'm not kidding. They were begging. They want to go and beg Ọ̀ọ̀ni. They were begging, wanting to pay rent. I'm going to beg Ọ̀ọ̀ni. Do you see? Olúwo sọ ọkọ ẹ mọ ìjọba ìṣòro tó rọ ẹ èmi mọ ìjọba ìṣòro tó sọ ẹ Olúwo ní pé Ṣàngó ni bàbá òun Ṣàngó ò lè pa òun kíní kan ò lè pa òun tìbí ò lè pa òun ó ti rí mọ̀nàmọ́ná kò yé yín ẹ̀yin ó lè má yé yín ó ti torí pé ó ti ti àpèrè ilẹ̀ Yorùbá ó ti tẹ̀ mọ́lẹ̀ so ó ti rí ìjà àwọn alálẹ̀ Yorùbá ó ti ń rí olófin sákiri wọ́n tó sọ pé kí nìkan lè pa mí kí wọ́n lè pa mí bàbá wọn lè gbá kan ẹtí sọ àdìgbò dẹ́kọ̀ ní wọ́n ti bàjẹ́ pé wọ́n ṣe ọmọ lè gbá kan tẹ́lẹ̀ wọ́n àti wọ́n bẹ̀rù pé wọ́n lè pa ẹ́ bàbá ẹ̀ ní wọ́n gbá kan ọ̀gbọ́n náà tó mọ̀ pé bàbá ẹ̀ ní wọ́n tẹ̀ tó fẹ́ bàjẹ́ tẹ́lẹ̀ ó dé fẹ́ bàjẹ́ tẹ́lẹ̀ now you know they are your father ó ti fẹ́ bàjẹ́ tẹ́lẹ̀ pé wọ́n ṣe kí nìkan fún tẹ́lẹ̀ ìwọ ètò pé Ọ̀ọ̀ni ni olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ bàtí tí tó bá ti jẹ́ Olúwo bá ń jẹ lọ́wọ́ ló mọ̀ o Olúwo bá ń jẹ lọ́wọ́ ló mọ̀ o nǹkan tí Olúwo bá ń jẹ ní ọwọ́ ni Olúwo mọ̀ mo sọ fún yín nǹkan tí Olúwo bá ń jẹ lọ́wọ́ lÓlúwo mọ̀ tó lè má yé yín gbogbo ẹ̀yin wa ó lè má yé yín tí Olúwo bá ń jẹ lọ́wọ́ lÓlúwo mọ̀
Oluwo is somebody pé kì í ṣe pé èèyàn máa kàárọ̀ ẹ̀kún but at the same time ọgbẹ́ àkàrọ̀ ẹ̀kún ọ̀kàrọ̀ ẹ̀kún ọgbẹ́ àkàrọ̀ ẹ̀kún ó máa bá àkọjọ́ ni. ṣẹ́mọ̀ agbọ́dọ̀ máa tó àṣírí ẹ̀ tí ó wáyé lè mọ̀ òun tó ìyàwó ẹ̀ àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ òun mo tó gbogbo ẹ̀ làwọn lè àwọn triplet ẹ̀ gbogbo nǹkan tó ní gbogbo ẹ̀ ọ̀hún rè gbogbo àwọn tó lówó tó fi triplet ẹ̀ ló wà lókè ẹ̀ àwọn ni àwọn ìyàwó ẹ̀ gbogbo àwọn tó bímọ gbogbo rè àwọn rè Olúwo ìsọmọdé pé gbogbo dé pé àṣírí ẹ̀ òbò mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn kí ló gbà mo kọ́ bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan yẹn mo ní Olúwo tó ń pa tó ṣe gàgà lé ní kẹ́bà lè mọ̀ pé Olúwo wọ̀sùn bọ́ọ̀dì ìgbà tó dé láti kí lọ́yẹ̀ mo ní mo jọ ẹ̀yin dáwà ń bàdàn mo máa nǹkan tó pè ní Béjìké ó wà lẹ́yìn mo ní kẹjọ ẹjọ ẹ tó bá bàkẹ́ tó bá dọ̀la àdébẹ́kẹ́ kọ́ọ̀tù bí kẹlẹ́ fi hàn Béjìké ó wà lẹ́yìn ṣọ́ọ̀bù ó wà lẹ́yìn ọ́fíìsì Alẹ́kọ́lá nìbàdàn ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé ẹjọ́ o ìgbà tí Olúwo dé láti Canada ọ̀dọ̀ ta ni Olúwo ń gbé ta ló ń ránṣọ ta ló ń kọ́ aṣọ fún máa yẹn kó máa rán fún Olúwo pètò pé Olúwo ráṣọ wọ̀ kò lówó kò ní kankan ọ̀rẹ́ ẹ̀ tó dé sí yẹn tó Olúwo ní kankan ọ̀rẹ́ rẹ̀ mímọ́ ga yẹn ló ń kọ́ aṣọ fún pé ìjọba mi ránṣọ gbàgbá mi rán fún mọ̀mọ́ yìí má jẹ́ kó disgrace wa kó ló fẹ́ jọba kò lówó kò ní kankan kò lè máa wọṣọ aṣọ tiẹ̀ tó kó àyè lè máa wọ jáde àwọn èèyàn ní respect yẹn Béjìké aṣọ mi ó mú mẹ́ni owó òkúta ní Olúwo tí ẹ náà kàn bí èmi gbàgbàgbà ẹ bèrè lọ́wọ́ ẹ̀ mo sọ fún yín mo jíwèé tó wà ó wà lẹ́yìn ọ́fíìsì Alẹ́kọ́lá nìbàdàn máa yẹn wà òun tẹ́lọ̀ òun ló rán fún Olúwo ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ gbọ́ kíní kan lórí íńtánẹ́ẹ̀tì pé ṣòótọ́ ni Béjìké náà pé máa yẹn wà ní ẹ̀yìn ọ́fíìsì Alẹ́kọ́lá nìbàdàn ẹni tó bá parí tó pẹ́ lẹ́yìn wà lọ́yọ̀ọ́ àlékíní kan ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ọ̀rọ̀ tó ń sọ yìí ẹ bèrè lọ pé ṣé òótọ́ ni àbọ̀ ń pa ọmọ ṣé Olúwo was somebody pàtódé he was nobody Olúwo was nobody ẹ tí òróró raṣọ tí òróró àwọn ẹ wọ́n tí òróró raṣọ ẹni tó gbà sílẹ̀ dáhùn tọmọtọmọ tìyàwó ṣé Olúwo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ mẹ́ta ẹ tí ó raṣọ lọ́rùn yẹn ṣé ó ń bá sọ̀rọ̀ lọ́wọ́ mẹ́ta ṣé ó pẹ̀lú agree ẹ bèrè lọ pé ṣé ẹ̀yin ẹ bá yín dábí Olúwo ẹ bá yín dábí Olúwo lọ́kọ̀ pé a gbọ́ pé ọ̀rẹ́ ẹ̀kọ́ báyìí tó bẹ̀rẹ̀ rẹ̀ mọ gàlú mẹ́rin láti Canada pé ṣé ọdí tó ń dé sílẹ̀ nìbàdàn tó ra ìṣoṣe lọ́rùn tó ń bọ́ ìpínlẹ̀ àtọmọ tó dí pẹ̀lú ìyàwó àtọmọ ṣé òun máa ń bá sọ̀rọ̀ àbò bá sọ̀rọ̀ kí ló fàjà fún wọn pẹ̀lú ẹ̀ ẹ̀bì lọ́wọ́ ẹ̀ pé a gbọ́ pé òun ló ran aṣọ sí ẹ lọ́rùn òun ló ń bọ́ ẹ tó ń bọ́ ìyàwó ẹ tó bọ́ ẹ tó fún ẹ ní ìlú méjì nínú ilé ẹ tó ń gbé ẹ fún mọ́tò kiri tó ń gbé ẹ kiri tó ń dáṣọ sí ẹ lọ́rùn tú ẹ lọ́tẹ̀ mọ àwọn elégùsì gbogbo àwọn tó mọ káàkiri pé a gbọ́ kí ló fàjà fún wọn pẹ̀lú ẹ̀ Olúwo sì gbé ṣe tó gbà báyìí mo pé dá wíìkì ọgbọ́n bẹ́ẹ̀ bàbá mi ò pé 2 weeks Olúwo bá mú bá bọ̀bọ̀ ìjà ọdún mọ̀tọ́ mi ìṣeré o mi ò pé 2 weeks ló gbọ́dọ̀ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ mi ò pé 2 weeks ẹ̀ tí ó ti lo t'Olúwo ti lo kẹ́lọ̀ pé kò mú oore pé Olúwo kò ṣe kí ṣe tó mú oore ẹ̀wọ̀n tó àtọ́ yí pé a fi ń bàjá àbọ̀ Olúwo jẹ́ ìbí evidence mọ́ kó jáde ọmọ mẹ́wàá ló ní ọmọ mẹ́wàá lÓlúwo ní ọmọ mẹ́wàá nínú ọmọ mẹ́wàá yẹn mélòó ló ń bá sọ̀rọ̀ nínú ọmọ mẹ́wàá yẹn bóyá lè tí Fúlàní ẹ̀sẹ̀ bí Fúlàní ẹ̀ta bóyá ló ń bá sọ̀rọ̀ nínú ọmọ mẹ́wàá tí Olúwo ní mélòó ń bá sọ̀rọ̀ ta ló mọ̀ pé Olúwo bímọ mẹ́wàá ó kàn bí wọ́n lẹ́ni bàbá tó lè tó ọmọ ẹ̀ ó kàn bí wọ́n lẹ̀ kiri tó kàn bí wọ́n lẹ̀ tí ẹ pé ayé ẹ̀ bàjẹ́ tó lè tọ́jú ọmọ àwa fún àwọn kan tí ebi ń pa àwọn kan tẹ́ pé oníṣẹ́ kan akọ́mọjọ àwa fún wa máa pé wọ́n fún àwọn èèyàn pé ọba ó lè balẹ̀ ayé Ìwó jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ gan gidi ló ń ṣe jẹ́mọ̀
àwọn aṣiwèrè kan máa tẹ̀lé lẹ́yìn bí àwọn wèrè kan tó wà bíi àwọn máa tẹ̀lé lẹ́yìn because ó ti forí wọn gbà gbàrọ̀. ó ti forí wọn gbà gbàrọ̀ nítorí pé àwọn anímọ̀ jẹ́ pé ẹ̀dùn pé anímọ̀ ni wọ́n ò lè rí ẹ̀bà rí kan ojú wọn là. wọn ò rí pé máa yí embarrass wọn ò ní ìbàjẹ́ tó ṣe pé àwọn anyway ayé wọn ti bàjẹ́ tó pé àtẹnujẹ ìgbàdé wọn lówó lọ́tọ̀ ní ọgọ́n tẹ́lẹ̀ àpọ́ wọ́n dẹ̀ máa dá ìrẹsẹ̀ kìíní ẹni òkọ́kọ́ lórí wá fún ẹ lójú ọmọ lójú wọn ò wó kọjá pé ó yẹ káyé wá dá ní báyìí lọ òkọ́kọ́ lórí wọn lójú ọmọ lójú ọba tí Olúwo olùwò táyà ní ọgbọ́n báyìí orí ọmọ ẹgbẹ́ lọ́wọ́ àwọn tó wá àwọn àgbẹ̀ báyìí kọ́ sọ̀rọ̀ bí ọba ìbánító ní onígbèjà ojú ọba tí Olúwo lọ gbá lẹ́sẹ̀ lójú ọba yẹn orí ọmọ àwọn tó bá wà nílé ẹ̀kọ́ pé kọ́ wá jáde bí àmọ̀ parọ́ kọ́ wá jáde bí àmọ̀ parọ́ ni kọ́ wá jáde bí àmọ̀ parọ́ bí àmọ̀ parọ́ ni sẹ́mọ̀ kọ́ wá jáde bí àmọ̀ parọ́ kọ́ wá jáde. So mo mọ nǹkan tí mo ń sọ ìlànà ìjọ mi ò kàn mọ pé mo kàn sọ nǹkan bí yẹn kí n gbé mo kàn parọ́ mọ́ mi wá lórí mo fẹ́ parọ́ mọ́ ó mọ̀ pé from day one Olúwo mọ̀ pé ó mọ̀ mo yẹ sọ̀rọ̀ tì mí ó mọ̀ pé mi ò gba gbẹ̀rẹ́ òótọ́ ni máa ń sọ mo sọ mi dìde ìlú èdè ọjọ́ tí mo ń darí ẹ̀ tó parọ́ pé òun fẹ́ di ẹ́míà tó jì náà pé òun fẹ́ di ẹ́míà ó wà ń bẹ̀ ẹ lọ wo ló wà lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ tìbítà ló kọ́ fẹ́ di tẹ́lẹ̀ lójú ọgbọ́n tó lọ ẹ́míà but when he came here ó dì náà wọ́n náà á sì pé kábíyèsí ṣé òótọ́ rẹ̀ fẹ́ di ẹ́míà ní láéláé kò ní kò lójó bẹ́ẹ̀ òun sọ bẹ́ẹ̀ ó dì náà yẹn náà bọ̀ létà tàbí ibi tún pa Olúwo ṣé Olúwo sọ pé ó fẹ́ di ẹ́míà elébi ní Olúwo gbogbo ẹ̀ tó lè ṣe fún Olúwo fífi sùn ní Ọ̀ọ̀ni ó tẹjú ẹ̀ mọ́lẹ̀ Elégùṣì ó tẹjú ẹ̀ mọ́lẹ̀ Rẹ́múgà ó tẹjú ẹ̀ mọ́lẹ̀ Abíọ́lá Kúdòkú ó tẹjú ẹ̀ mọ́lẹ̀ ẹ̀dọ́ ìṣòro Canada fún ó tẹjú ẹ̀ mọ́lẹ̀ ìyàwó tó ẹ̀pọ̀ ó tẹjú ẹ̀ mọ́lẹ̀ so that is Olúwo for you ẹ̀dọ́ gbèdé ẹ̀dọ́ tó di gọ́vnà ó tẹjú àṣọ tó tọ́ di ọba obìnrin yẹn ó sọ ó tẹjú ẹ̀ mọ́lẹ̀ Olúwo ò ṣe tí yàn ṣe rere fún Olúwo ṣe ẹtí ọ̀run ṣeré fún ẹranko ní ọlọ́run ṣe pé ìgbà mí ọlọ́run máa ń wò pé ọlọ́run ló máa ṣàánú tí ọlọ́run máa ṣàánú fún ọlọ́run wo ló kò ṣàánú fún ni pé bẹ́ẹ̀ ó lè change ọlọ́run mọ̀ bí kò lè change. I'm telling you, méjì lólúwo. So Olúwo ò lè ever láyé bí ayé Olúwo ṣe rí ni ẹ. Bí ilé ayé Olúwo ṣe rí ni ẹ. That's Olúwo for you. Wọ́n jẹ́ pé gbogbo àṣírí ẹ̀wọ̀n a gbọ́dọ̀ máa tu fún àwọn èèyàn kan lè mọ̀ pé tẹ́ bá lù kẹwàá sá ẹ̀jẹ̀ tó yàn súnmọ́ tàbí kó ṣe fún Olúwo lé ní. Olúwo will come back to come and bite you tomorrow. O máa bá ìṣẹ̀lẹ̀ bá dọ̀la. Lọ́pọ̀ òṣèré fún Olúwo lé ní ìwọ gan odò sórí fún o máa yẹ̀yẹ́. Ẹ bèrè lọ Olúwo ń bo ní àdírẹ́sì ẹ̀ ní Canada. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀ mo làdírẹ́sì ní Canada. So Olúwo ládírẹ́sì gbogbo Olúwo ní Canada Olúwo ládírẹ́sì Canada ló ń gbé kiri ní Olúwo ládírẹ́sì ó lọ sí Canada tó wà ní Canada títí for that year kò sóríire bọ̀ láti bẹ̀ Olúwo sóríire bọ̀ láti bẹ̀ you are living abroad ó dọ́nà tó wá ṣe oníwèé abroad dání oníwèé dání ó ní kẹ̀kẹ́ yọkọ̀ gbàdúgbà sí Nàìjíríà ilẹ̀ ẹ̀yọ̀ kan wò ní gbàdúgbà sí Nàìjíríà
òun ní flat ẹ̀kọ́ bá jẹ́ báwo tó adé lé wọ́n tó fẹ́ lọ jọba ṣé kò tiẹ̀ rẹ ókè ń fẹ́ lọ jọba ní Nàìjíríà o tí bá tiẹ̀ sí nílé màá rẹ̀ ní flat kan síbẹ̀ tó mi ìmọ̀gbà tí kíni ẹ̀ máa bọ́ sí o tó lọ jamin fún ọkùnrin pẹ̀lú bí boy wà lọ ń yálé gbé ẹ tó wà pẹ̀lú ìyàwó àtọmọ ẹ̀ o tún ní confidence wọn nínú ilé wọn o tún gbé ìyàwó o tún gbọ́ ọmọ wọn tó gbé wá síbẹ̀ ẹgbẹ́ aláìsí Olúwo olùgbé wá síbẹ̀ olùjọ ń gbé bẹ̀ tí o ṣe ẹ̀dọ̀ mi tó bá kó da fún Olúwo tó kó da fún ní bàbá àkànbí tó kó da fún ṣé o máa lọ bá àyàn kan gbélé pẹ̀lú ìyàwó àtọmọ tó gbé ìyàwó ẹ̀ wá ti Canada pẹ̀lú ọmọ méjì ọkùnrin méjì ẹjọ́ ń gbé bẹ̀ ẹgbẹ́ kò ní tìjú kò dá fún ó bàjẹ́ fún ni kò dẹ̀ ní choice ó ti rò pé wẹ́ẹ́ tó máa jọba yẹn òun máa rówó ń bẹ̀ tí bẹ̀rẹ̀ owó tó fi ń jẹun sí well you were nobody when you came so tó pé last kìíní nìyẹn pé àlejò máa jọba wọn máa fún un lówó oṣù ọdẹ máa nílé ta àwọn tó máa lọ kí àwọn máa fún un lówó máa dáàsì lówó máa lọ kiri ó ti plan ara ẹ̀ ó mọ̀ pé ìkan tó máa fi jẹun láyé òun yẹn òun ò wá pé kí ló kàn pẹ̀lú tradition Yorùbá kan tó kàn pẹ̀lú kíní kan how it benefit ó mọ̀ pé nǹkan tó máa fi jẹun nìyẹn láyé òun ó ti mọ̀ torí pé kò níṣẹ́ lọ́wọ́ kò ní nǹkan tó máa fi jẹun tó ti mọ̀ pé tó ń bá jọba yẹn tán ibi ọba yẹn lòun máa rí nǹkan jẹ so that's Olúwo for you ó ti plan ara ẹ̀ lẹ̀ gbàdúrà wọn Canada kò níṣẹ́ kan tó ṣe kò ní nǹkan tó ṣe ó ń lọ kiri ni kó fi lé ìlóyún kó gbé lọ́dọ̀ ilé ni kó lọ kó máa lọ kiri nígbà dé àjẹun àṣegbà kó mẹ́ ló fi padà sí Nàìjíríà ó ti gbé last kìnnì rẹ̀ lé ìgbé òkè tó máa jẹ rọ́bà yìí jẹ òun á jẹun tí lóòótọ́ gbàdúrà rọ́bà jẹ ṣé ayé ọ̀dà gbàdúrà rọ́bà jẹ ni ayé ẹ̀ change gbàdúrà rọ́bà jẹ ó fún mọ́tò ó ń lo ìṣẹ́ tó da róró ó ń travel kiri ó ń lo kíní ọba kiri ṣùgbọ́n ló fi ń rí owó jẹun sí ó ní owó lòún sí gbàtí òjọba ṣé ó ní gbogbo ẹni ṣé Olúwo ṣé ó nílé nílùú wọn ẹni tó fẹ́ jọba ẹwọ ẹyẹ wo náà ẹni tó fẹ́ jọba tí ó bá tẹ̀ nílé ńbàdàn tí ò nílé anywhere ìwọ tó fẹ́ lọ jọba ṣé ó nílé ẹyọkan nílùú wọn kó tó jọba ẹbí rọ ẹ ṣé Olúwo ó ní ìyàrá ẹyọkan nílùú wọn kó tó jọba ẹbí lọ́wọ́ ẹ ẹbí lọ Olúwo ṣé ìyàrá ẹyọkan nínú ìwọ̀n kó tó jọba Olúwo ní kankan tó kó tó jì kò ní ó pọ̀ bí èkúté ṣọ́ọ̀ṣì èmi bìrì pé irú ìwọ̀n báyìí tó lọ́n gbé sípò tó respect rẹ̀ èmi bìrì pé èsì ogun ló yẹ kó appreciate Ọlọ́run láyé like I always say all the time mo máa ń dúpẹ́ pé thank God for this country. When I wake up in the morning, I say, God bless the United Kingdom. I know my reason. When I wake up in the morning, I say, I need God bless the United Kingdom. Mo mọ̀ nítorí sọ bẹ́ẹ̀. Mo mọ̀ tí mo wà lẹ́nu. And I always thank God for that. The only time I wake up in the morning, my Jade man will have God bless United Kingdom. Yes. Only so Olúwo náà lẹ́ẹ̀kọ́ máa lọ pé Olúwa mo dúpẹ́ o fún orin tó ṣe fún mi o. Mi ò mọ̀ pé mo dé tí mo délé ní o. Èmi tí bàbá reject tí bàbá ti reject ló lé mi bọ́ta lé pẹ̀lú màmá mi tá a ní nǹkan tí mo gbé lọ́dọ̀ yàn tí mo dé láti Canada tí mo wà Canada tí mo ní nǹkan tí mo tún dé sí Nàìjíríà tí mo mọ̀ ẹ̀wọ̀n kan ilé ọ̀rẹ́ mo tún gbé tó fi dọ́ba èmi náà wà nílé ilé ní tó gbé mi tó gbòdó bá lé mo lẹ́kọ̀ọ́ olúẹ̀kọ́ họ́ọ̀mù jù olúẹ̀kọ́ họ́ọ̀mù jù láyè kó máa tán lọ pé kó máa appreciate Ọlọ́run pé Ọlọ́run ó ṣe 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 kí Olúwo yẹn gangan olúẹ̀kọ́ máa dárí kan kó máa mìíràn òkèrè kí Olúwo lẹ́kọ̀ọ́ máa mìíràn òkèrè kí Olúwo lẹ́kọ̀ọ́ máa mìíràn òkèrè
Oluwo know me ẹbí lọ́ẹ̀ ó mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ máa sọ the second interview mẹ́sẹ̀ musa ni ó ti mọ̀ mí when I call him for the second interview ó kọ́ parọ́ mi pé òkè tó bá parí àwẹ̀ tó mọ̀ pé ó yá come and do second interview Oluwo ó sá Oluwo know me very well ó mọ̀ pé mi ò bá gbẹ̀rẹ́. Ó mọ̀ pé òótọ́ máa sọ ó mọ̀ pé wọ́n tí mo sọ ń pa àwọn ọmọ pé òótọ́ ni ó mọ̀ pé mo ní all the information with me Oluwo know me very well ó mọ̀ pé mo ní information pa àwọn dání tó bá dì náà ìpọ̀ tí mo sọ yìí let him take me to court pé owó ọ̀tí mo sọ lálẹ́ yìí all the photograph tí mo gbé jáde nípa àwọn family ẹ̀ bí àwọn pa wọn ni bí a kò ní criminal case ní Amẹ́ríkà bí a Oluwo tó bá lè wọ Amẹ́ríkà kó tó kó lè wọ Amẹ́ríkà pé mo lè wọ Amẹ́ríkà kó lè wọ sọ pé mo lè wọ Amẹ́ríkà mo díẹ̀ Oluwo mo díẹ̀ pé ókè kó tó kó lè wọ Amẹ́ríkà o pé mo pa ọmọ òun pé òun ò ní kéèsì kan l'Amẹ́ríkà ní court l'Amẹ́ríkà òun ní kéèsì kan l'Amẹ́ríkà rí kó Oluwo sọ pé mo pa ọmọ òun ni kó Oluwo sọ tí ó máa ń lóun fẹ́ gbé àwọn ọmọ sí kóòtù wọn lọ gbé àwọn ọmọ sí kóòtù wọn mú gbó ṣé kò mú gbó ni ó mú gbó wọn lè dáwọ́ pé wọn gbó ló máa sọ ẹ̀ sí kóòtù kó sùn mí sí kóòtù pé wọn mú gbó kàlẹ̀ bí evidence jáde fún àbí bí ṣé báwọn ìlú wà kóòtù bí evidence sí mẹ́ni ló ti rà gbogbo tó rà gbogbo so gbogbo ẹ̀yin tẹ́ ẹ fọba jẹ owó ẹjẹ́ yẹn rush àti gómìnà ni o àti àlè ni o ẹni bọ́ fún ẹ jẹ́ ká máa wo. You want to call lọ́wọ́ fẹ́ pè you want to call him okay you know what lọ́wọ́ fẹ́ pè I will soon leave now lọ́wọ́ fẹ́ pè let me fẹ́ pè lọ́fẹ́ TikTok straight away let me give you the number to call him. Oluwo you can call me only pè wọlé number you have my number Oluwo Oluwo pè wọlé tó pè wọlé ó lè pè wọlé kó wá deny ìwọ̀n bó ṣe pè ọlọ́jọ́ ẹni ẹ ó lè pè wọlé kó wá deny pé mo pa ọmọ ẹni Oluwo mo dí ẹ pé mo kọ́ tó mo sọ ọ́ pa ẹ kì í fún improve if I call him Oluwo you know as you call him the last time tí mo fi sọ̀rọ̀ ń pa ẹ you are free to call him again today kó wá deny if you want to call him the number to call is +44. I'm going to call him +44 74 48 41 0027. You want to call him +44 74 48 41 0027. But I was Michael TikTok. You want to call him, you can call him, that's oh, you can call him and quick. You might go if you don't TikTok, not Facebook. I want to go straight to TikTok. So you can call him. You want to call him. But don't go I will allow you to call him. I will allow you to call him. You want to call him. Maybe you want to deny. You want to dispute what you want to pay. Kò rí bẹ́ẹ̀ kàdé máa gbé evidence jáde fún kàdé máa gbé evidence jáde lọ gbẹ kàdé máa gbé evidence jáde fún bí àparọ́ mọ́ òun ni o tó o pété ní lakùn if you want to call him tó bá ní ẹgbẹ́ sọ you are free mo ṣe rí kíní ẹni so if you want to call him, can call him and let me know
It's time to call him. Don't be wale. Okay, wale to ma to lọ sí TikTok. Ma to end the live lórí TikTok Facebook also. Baba Gaddafi, how are you, sir? Mo dúpẹ́ lọ́wọ́ yìí gan fún gbogbo atótónu tẹ́ ẹ sọ láti ìbẹ̀rẹ̀ ètò yìí. Ṣé rí ilẹ̀ Oòduà ò ní bàjẹ́? Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé bẹ́ẹ̀ a ṣe jọ pẹ́ tó lóyìnbó aṣọ àṣà àti ṣe wa nù. Bẹ́ẹ̀ni bàbá. Nítorí pé gbogbo bàtà ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣà àti ṣe máa ń fi sí ọkàn ju pé àṣẹ̀sìn lọ. Bẹ́ẹ̀ni lọ. Nítorí pé àṣà tradition ó wà very very important. Bẹ́ẹ̀ni bàbá. Nígbà àwọn tábàlá jẹ́ ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrè tá a gbé lóyìnbó tá a sọ àtà àti ṣe wa nù tá a dẹ̀ tún gbé lárugẹ kí ló wá dé tó máa fi àwọn èèyàn jọba ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ òjìrè tí wọ́n dẹ̀ gba ẹ̀sìn sórí nítorí ìjẹkújẹ àjẹbánu ara ẹ̀ ló bá Rasidi mi ò ká kún ọba from the day one because wọ́n ní charity begins at home. Ilé Lati kẹsàn-án lòde láyé tá a wà yìí ọmọ àlè ló máa fi owó sí júwò ilé bàbá ẹ̀. Nígbà tí máa sọ pé àwọn bàbá tó bí mi lọ́mọ nǹkan tí wọ́n ṣe òbójúmu wà tí wọ́n wò òbójúmu tí mo tà wọ́n dànù tí mo wá gbé ẹ̀sìn àti ṣe àwọn ẹni ẹlẹ́ni tí mi ò bá wọn tán tí mo wá gbé sórí ṣé mi ò ti sọra mi nù bí òkú. A fi sọ pé àwọn bá alábọ̀dù gan a máa ń sọ pé ilé lábọ̀ sí ní oko lárúkọ tó wá pa fọ́kálùkù ká tó aṣọ àwọn tó wà nílé tán tó gbẹ́sìn wá sórí mọ́ tó wá bójú mu. Èmi sọ̀rọ̀ kan fún yín akọgun. Rasidi day is number on that throne. Yes o. Ó ti ṣe lálẹ̀ bẹ́ẹ̀ ni ó ti ṣe lálẹ̀ nítorí pé má sọ̀rọ̀ kan fún yín pé ọmọdébọ́mú kékeré ẹnu lẹ́bọ̀ àgbàlagbà ẹnu lẹ́bọ̀ kẹ́nu má pa mí ẹnu lẹ́bọ̀ ẹnu ti padà sí dì ìṣe ti pa ìwà ti pa ìwàsí ẹ̀ ti pa aṣọ jásíkọ́tà ti pa ó dẹ̀ ti ṣe lórí gógó báyìí wọ́n ní pé tọmọ kékeré bá ń jẹ kòkó burúkú tábà yẹ lè pariwo fún ẹ̀rẹ̀ wọ̀n rẹ̀ òní jẹ́ ká sùn lóru olóṣèlú sí Rasidi báyìí ó dẹ̀ pọ́ náà sí ìdí tó wà báyìí àwọn tó wá afárẹ́fọ́ ọ̀dẹ̀dì fún tó wá tútù ọ̀dẹ̀dì fún níwò gbà tí wọ́n làbá dé bá tán òun ká lòkun á mọ̀ pé òun kọ́ ló tọ́ sí lọ́ba òun náà sọ pé fakọ́ ló mú òun Arẹ́gbẹ́ṣọlá ló mú Arẹ́gbẹ́ṣọlá lè rí òun náà ti ba légé ó ti bọ̀rùn ṣe jẹ́ so ọmọ tẹ́kùn bá dẹ̀ bí ẹkùn ló máa jọ wọ́n lọ́ máa jàdá púpọ̀ kì í yàrá ni àmọ́ tẹ́lẹ̀ bí ẹ̀yà ló máa jọ Arẹ́gbẹ́ṣọlá ló fi jọba ìfọ̀mù olómù tó náà fi ṣe wá àdárúdùdù because tífá bá mú tó bá ṣètùtù tó ìwé kó ṣe á mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà ẹ lè rí àràbò ó wà òyìnbó ní fojú arọ́pàá ojú kọ́nà fẹ́ dúdú agbọ́gun ẹwà àwọn arábíkì yìí wọn ní jọ yẹn ti wà ní ráwà àràbò ìgangan kẹlẹ́gbẹ̀ẹ́ sí wọn ni wọn fi bẹ́ẹ̀ gbàtà wá dúdú òun wà bí irú ẹranko ni mo rò pé a máa ní pé láwàlá kò átàrí lábìláyà líwàzí ìdẹ́bí ọ̀rọ̀ wọn àwọn náà tún ní pẹ́sẹ̀ ní aláwọ̀ amẹ́dá ògbọ́dọ̀ dìkọ́lọ́mẹ́tọ́ sí òun Rasidi ò sin Ọlọ́run èèmù kan tó Rasidi àwọn èèyàn ló ti fi Muslim sílẹ̀ tí Muslim gbòjó ọ̀gá mọ́ because wọ́n ti rí pé jẹkújẹ nígbà tí ẹ bá lóun jọba ilẹ̀ Yorùbá tó bá sí orí sílẹ̀ àwọn ẹ̀mí gan bó ṣe wà yìí akọ́gun ẹ̀jọ́ fìlàyé máa dé kọ̀ọ̀kan ẹ̀ máa ṣe orí sílẹ̀ orí adé lórí yín ṣe ti gbọ́ orí adé lórí yín o orí adé lórí yín tẹ́ bá ti débi lẹ́bù kan ẹ̀bùn máa ṣe orí sílẹ̀ káyọ̀ máa wò mọ́ ṣe ti gbọ́ ọlọ́ọ̀bá tó láyé tó lọ́rùn á tó ti wá gbàdó àwọn míì ni wọ́n ti jẹkújẹ òun làṣà ṣe bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ tó bàjẹ́ bẹ́ẹ̀ ni kéèyàn wo ìdíje ọba onírìṣà ọjọ́ orí kọ̀ mo sọ pé pàtí kábíyèsí wá sí island bíbá ẹ̀ èmi àjà ní ọ̀gbìnpá mọ́ ìdókòwò ọ̀sẹ̀ ẹ̀ka tí ẹgbẹ́ ọmọ yálà tí ẹ̀jà yìí bẹ̀rẹ̀ ni mi ò ní tó jùlẹ̀ mọ́lẹ̀ orí ibi tí mo dàgbà sínú tó bá yẹn sọ̀rọ̀ throughout àpáyé ta fún wọn lòyìnbó náà fún wọn kí wá ní pé àpò wọn lé kí láǹfààní gbà wá lóyìnbó fún ọlọ́run gbàdúrà kánú kọ̀rọ̀ wá dayọ̀ akọ́gun
àṣírí tó tilẹ̀ mọ́lẹ̀ alálẹ̀ sí máa bàjá ẹ máa bẹ́tò yín lọ mú wà pẹ̀lú yín. God bless you. ẹ ṣe gidi gan fáìlì kò tẹ fún mi. ẹ ṣe gan thank you. Ẹ jọ ẹ̀yin tẹ́ bá mọ Olúwo ẹ̀jẹ̀ mọ Olúwo pé mo sọ pé mo díẹ̀ pé máa pa wọn pé ta ni Fàídà tó bí triplet fún ṣé òun gbọ́dọ̀ ẹ máa ń sọ̀rọ̀ ní Canada ẹ bèrè lọ́wọ́ ẹ̀ Fàídà tó bí triplet fún Olúwo triplet ní Canada pé ṣé òun pẹ̀lú Fàídà máa ń sọ̀rọ̀ pé wọ́n pa pé bóyá mo pa ọmọ pé Fàídà tó bí triplet fún ṣé wọ́n máa ń sọ̀rọ̀ ẹ bèrè lọ́wọ́ Olúwo Fàídà tó bí triplet fún ṣé wọ́n máa ń sọ̀rọ̀ mo sọ lẹ́kọ̀ọ́ ní dísì Fàídà pẹ̀lú àwọn ọmọ ẹ̀ láì Fàídà pẹ̀lú àwọn ọmọ ẹ̀ wọn náà ní the triplet tó ń Olúwo bí wọn ní ẹ pé ń bo ni Fàídà wà lẹ́nu iṣẹ́ òun pẹ̀lú wọn máa ń sọ̀rọ̀ ní ìtóbi kéya fún tó ṣeré fún ní Canada where is Lee today where is Kenya ó ti fi ọmọ yẹn lẹ̀ àyẹ̀wò 5 years old ní Olúwo fi ọmọ yẹn lẹ̀ ẹbí lọ́wọ́ Olúwo ṣọ́ máa ń sọ̀rọ̀ ẹbí lọ́wọ́ ẹ̀ ṣọ́ máa ń sọ̀rọ̀ Kenya was 5 years old she will be 20 she will be around 20 years old now but Olúwo fi ọmọ yẹn lẹ̀ this òpònú tó pè ní Àkànbí tó sì yára lọ́bàlá nílẹ̀ Yorùbá yìí tó ń balẹ̀ Yorùbá jẹ́ tó ọ̀ní ló dẹ̀ dákọ̀ ọ̀ní ló dákọ̀ ẹ̀ ló fi àfi ẹ̀ tẹ́ pátá ọ̀ní ló dákọ̀ ẹ̀ ló wá fi tẹ́ ló wá fi ba rẹ̀ jẹ́ pátá ọ̀ní ló dákọ̀ ẹ̀ sorry ọ̀ní ló dákọ̀ ẹ̀ ló bá tẹ́ ọ̀ní ló ń dákọ̀ ẹ̀ láìṣẹ̀ láìrò ẹ̀ tó ń dákọ̀ ẹ̀ olórí aládé mo sọ fún yín ó fi Kenya ilẹ̀ ẹni 5 years old Olúwo ti filẹ̀ Olúwo tí ó ti kẹ́ ẹ̀ tó kọ́ àbádọ́ ẹ̀ Kenya was 5 àti Olúwo filẹ̀ that is be around 20 years old now tí Olúwo tó àbádọ́ tí ó sì ń láfẹ̀ mú kí làwọn tí bàbá bímọ tí ó ìtọ́jú ọmọ tó bí ó kàn ń donate spam kiri kò ní egg bí fáadẹ tó kàn ń donate kiri ó di father of one nation Olúwo di father of one nation ó bímọ ó lè tọ́jú ọmọ tó bí ó lè take care ọmọ tó bí kí láǹfààní kò lè take care ọmọ tó bí ó lè pẹ́ ẹ lọ́ba báyìí fẹ́ kó lùjọ ọmọ tó bí kò sí kankan tó tọ́jú náà ìgbà tó Olúwo wà láàfin ọmọ ẹ̀ mẹ́rin ló wá sí ààfin àwọn tó dàgbà náà ọmọ ẹ̀ èyí ni mo tẹ́lẹ̀ pé Kenya ọmọ ẹ̀ tẹ́lẹ̀ pé tó wà bá lọ lọ 5 years àdìgbò wọn 5 that is should be around 20 years now ṣé ọmọ yẹn wá síbẹ̀ ṣé ọmọ yẹn wá síbẹ̀ lẹ́yìn màmá ẹ̀ ṣé ó dẹ̀ kí pẹ̀lú màmá ọmọ yẹn mọ́ ṣé ó tiẹ̀ mọ́ àti àdìlẹ́ tó ṣe ìwé fún ní Canada ẹ tó bí Fàídà tó bí triplet fún ṣé Olúwo ń bá sọ̀rọ̀ ṣé ó ní oníkan pẹ̀lú ẹ̀mọ́ so that's Olúwo for you this man is a wicked man Olúwo wicked yíyan bí triplet fún yàn kò dé àbánú wọn ẹ tó ṣèwé fún ẹ kò àbánú ẹ kò dánù ayọ̀ 5 ọmọ ìwà ó kàn donate kiri ní pàtó ní ọmọ tí mo rọ pé ní sí kiri tí mo pé ọ̀nkù ẹ̀ ní Nigeria commission to Canada time yẹn ní àṣàbí yẹn ó sáré mú yẹn náà gbá wọn fẹ́ kó fẹ́ Olúwo sí àkóso ọmọ yẹn lórí Olúwo fún lédi yẹn fún lóyún mo sọ fún that day should be from George whatever ó fún ọmọ yẹn lóyún ọmọ yẹn bímọ méjì fún ó bí ọkùnrin méjì fún àwọn nìkan ló wá àwọn nìkan ló tẹ̀lé àwọn nìkan ló bàálù 14 months whatever ló ń gbé nílé ilé bàbá yẹn ilé Rẹmọgà nìbàdàn àwọn nìkan ló tẹ̀lé wá that's only woman
Olúwo ti wà tó lọ kó máa bọ̀ kó wá bá wọn o lóòótọ́ ìwà pẹ̀lú ọmọ méjì tó ń gbé lọ́dọ̀ ẹni tó ti Scott nìbàdàn kó ní pé ó dọba àti ẹni dúró tó gbé ilé gbé wèrè máa ilé ìyẹn láti fi lè padà sí Canada ṣé o mọ wá ìgbàdo wà lórí oyè ọmọ èèyàn mẹ́rin ló ní kó wá gbé ọmọ ẹ̀kọ́ gbé wọn jáde pé àwọn ìdíje àmà kí ni ọjọ́ gbé ọmọ mi ò mi ò àbá náà kó gbé wọn kó gbé wọn ìgbàdo wà lórí oyè kó wá gbé wọn kó gbé wọn sóyè orí kìnnìkan kan rí ní pálásì mẹ́ẹ̀ kẹ́mọ̀ pé bàbá tí ò responsible ni ìwọ ní bàbá tiẹ̀ ṣe màmá tiẹ̀ ló ṣe fáwọn ọmọ tiẹ̀ ló ṣe fáwọn ọmọ tiẹ̀ so you cannot blame Olúwo gbàmí tó bá gbàgbà ká blame àpá àtúwò pé Olúwo ó ba àpèrè yẹn jẹ́ bàbá ẹ̀ ṣépè fún bàbá ìgbẹ́ màmá ẹ̀ wọn ò gírí mọ́tò pé bàbá ẹ̀ lé màmá ẹ̀ jáde bàbá Olúwo lọ fẹ́ ìyàwó lọ fẹ́ lòmíì wọn lọ bàbá ẹ̀ ó lè jáde màmá ẹ̀ fẹ́ lòmíì Olúwo pẹ̀lú bàbá ẹ̀ wọn sọ̀rọ̀ tó fi kú so Olúwo was nobody so gbogbo tó ṣe f'Olúwo mélòó Olúwo múre fún ló mọ̀ láti ló mọ̀ gbogbo tó ṣe f'Olúwo Olúwo oṣù gbogbo ìpátá Olúwo ó fi bí sí wọn ni tó dé àpè tó délé ni Olúwo bàbá gbóyàn sọ láyè kì í ṣe irú ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n kó dé sọ́bẹ̀ nígbàdàn rẹ̀ mímọ̀ gan yẹn ṣe pé òun yẹn lọ́wọ́ kó máa bọ̀ nílé tó gbà sílé pé he was nobody iye tó bá dé gbogbo ìlú bá gbogbo ìjà yìí òun ló bàbá yìí lọ́lọ́run lò tó lù débi tó délé ni ìyẹn ló mú kiri ìyẹn ló mú Olúwo kiri tó gbà sílé tó dé àṣẹ sí lọ́hùn mo sọ̀rọ̀ fún lẹ́kọ̀ọ́ ẹ̀rọ àwọn ṣeré ni mi ò ṣeré ọmọ pé ẹ lọ bè lọ mo sọ̀rọ̀ àwọn tó mọ̀ fi evidence yẹn rọ̀ ní lẹ́kọ̀ọ́ ni pé má dúró kó wà ní ọ́fíìsì ẹ̀dá má dúró ránṣọ lẹ́yìn ní ìpínlẹ̀ ọ́fíìsì ẹ̀dúnṣe kọ́lá ń bàdàn bẹ́sìké ẹ lọ sílẹ̀ ẹkùn tí ẹ̀yìn lọ́bẹ̀ lọ́la wọn kò báyìí bẹ́sìké òun ló ránṣọ fún Olúwo sọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló ránṣọ fún títí rẹ̀ mí ìlú máa ń káṣọ pé lọ́ba mi wọn fún ọ̀rẹ́ mi nítorí ojú ń tìrì ọ̀rẹ́ tó wọ̀ kò lè máa wọ́ṣọ kiri gbà alọ́ra aṣọ àwọn fún gbàmíràn kó lè máa wọ̀ gbà kò bá mọ́gàn sọ̀rọ̀ mọ́nà mẹ́ta tí máa ń parọ́ ẹlòbèrè lọ bẹ́sìké pé ẹgbọ́n kí nìkan lórí íńtánẹ́ẹ̀tì ló sọ pé ọ̀rẹ́ Olúwo kan báyìí tó gbà sílé ńbàdàn òun ló máa ń kó aṣọ olómú Olúwa sọ́dọ̀ níbi kò bá wọn ránṣẹ́ sí lọ́rùn pẹ̀lú ilé kanda pé he was nobody Olúwo mú ọkọ̀ wá lẹ́yìn kanda kò mú ọkọ̀ wá. ṣé irú àpẹẹrẹ tó Olúwo jókòó lé lórí ilé ẹ̀kọ́ máa ba ilẹ̀ Yorùbá jẹ́ tó ba àṣà Yorùbá jẹ́ ó sọ pé ìrẹ́pẹ́lẹ́ bọ ni wá ń lẹ Yorùbá Olúwo ó ti ṣépè fún ẹ láì ṣépè fún àwọn àṣà bàbá ńlá wa ta bá ńlẹ̀ wọ́n ń bàjẹ́ olùsọ̀rọ̀ pé fẹ́ gbowó ní Saudi Arabia wọ́n ń bàjẹ́ òun deny àṣà wa àṣà ilẹ̀ Yorùbá òun deny ẹ̀ wọ́n gbé ẹlẹ́bọ ni wá of course ẹlẹ́bọ ni wá kí ló dàjẹ́ lẹ́bọ kí ló dàjẹ́ lẹ́bọ. Agogun. Bàbá. Ẹjọ́ rẹ̀ bá yín dá sí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ Saudi yẹn ń sìn. Ẹ mọ̀ pé Rashidi ó lọ sí Saudi gbà tó débẹ̀ tán tó ṣe gbó rárá tó ṣe tán bẹ̀ tó náà ń jùkòdù àwọn tó jùkòdù ara ẹ̀ tán. Wọ́n sì wá gba ìtàpítà lára àwọn Saudi bẹ̀ pé òun ọba lòun ní Nàìjíríà o ní Yorùbá kingdom o wípé òun dẹ́ ń promote mùsùlùmí ní o. Ìyẹn ló dùn mí jù bẹ́ẹ̀. Ẹ wò mí wípé gbogbo mi ni àwọn traditional òòṣà oríṣiríṣi àdàpọ̀ gbèrò ti dànù. Ìgbé so almost 80% or 80% aráàlú ló ti sọ di mùsùlùmí. Those people ọwọ́ fún lọ́wọ́ inú wọn dùn. They will feel so much happy. Mo àwọn pé ṣé ìran dada eléyìí ni. Ìlọ́lọ́dún méjì náà ni ẹ. Ṣé rí ká tó fáwọn èèyàn jọba nílẹ̀ Yorùbá wọ́n ti fi ewèrè jọba wọ́n ti fa sínú ìjọba because àṣà wa ló mọ́tà jù sí wa ìṣesí lẹ́gbà èrò lọ́wọ́ búrọ̀ṣì dc tí ò ní ná tán èrò lọ́wọ́ fojú ò ní ná tán wọ́n fún ní $30 billion ó máa ná tán owó tó bá ti ní kí àbùkù ti kàn án bẹ́ẹ̀ táwọn ẹbí ẹ̀ tó ti tà lọ́wọ́
Rasidi. Ó bàjẹ́ o. This is no good. Kálá wọn tá lọ sí ìta kówó lọ sí Mẹ́kà everything yìí. Tá bá kówó yẹn náà wàá máa wo Olúmọ rọ̀kì ní Abẹ́òkúta. Tá wá wo òkè náà ní Ìjẹ̀rò Èkìtì. Bẹ́ẹ̀ sì tá ìpẹ́ àwọn kan ti wá lágbẹ́ pàtìlé. Tá ìpẹ́ tó àti di pé àti ẹ̀wò mi àṣàwọ́ làṣọ náà bá bí tàtijọ́. Àwọn ọ̀sá wa ń bẹ́ẹ̀ irúmọ̀ ẹ̀ lójú ìjọ yìí ti wà ìdúró ìmọ̀ ẹ̀ pé ọmọ wọn ẹ̀gbọ́n àga lèmi. Ó dákẹ́ ẹ̀ mọ́lé. Ọmọ wọn ẹ̀gbọ́n àga ni mí inú mi dùn pé ńgbà tí mi lọ sí lọ́rọ̀ kan mo gboyè. Gbogbo àwọn tó tẹ gbogbo àwọn tí mo rí ń bẹ̀ lè mọ̀ pé ìṣẹ̀ṣe ń bẹ dọ́là. Kí wọ́n á ní pé ta ni ọba Onitsha jẹ́. Kí wọ́n á jọ pé wọ́n á lo ìgbó kí n ṣe jàtìjàtì ẹ̀dá pẹ̀lú. Ó dùn mí o. Ṣé ìrìn pé mo ti tójú àbámi mọ́lẹ̀ bó tójú àbámi mọ́lẹ̀ nìyẹn. Ó bá aṣa wa jẹ́. Ẹ wá wo Olúwo gbà tó lọ sí ẹ̀wùgbà tó lùwò lọ sí Canada. Ọmọ ní Yorùbá mẹ́rin ò lè rí pẹ̀lú ẹ̀ torí pé wọ́n wò pé ẹranko ni. Ẹranko ni o. Kálọ́bàjọba gidi ilẹ̀ Yorùbá ni àwọn yẹn máa súnmọ́. Ẹ bá bá tàbẹ̀ jọ. Àwọn tó gbọ́dọ̀ ẹ bá dẹ̀ wo àwọn ètò bá rí gan. Bóyá náà di méjì ló wá rìn bí lórí ìgbà àjànàkú. Bí ọmọ tí ò rọ̀ lárí lórí. This is Canada, the best country in the world. So you want the best country. So you want the best country in the world. Ṣé ẹ gbọ́ ti tara ẹ̀ lọ́pọ̀? This is Canada, the best country in the world. So you want the best country. Kí ẹ tó wá jọba bẹ̀ fún. Olóluwọ gbogbo kan ló máa dáṣẹ̀ di ìwà Rasidi. Máa sọ wípé ohunkóhun láyé ìdáfẹ́ pa orí ni. Bí orí ẹ̀dá bá ti ṣiṣẹ́ mọ́, ayọ̀ kò lè ṣe dáadáa mọ́. Ẹgbẹ́ bá lè ti fẹ́ bàjẹ́ oró ti máa bẹ̀rẹ̀. Orí Rasidi yóò pé mọ́. Ẹ wo tó bá lóun ọ̀mú gbó àpìtú ẹ̀ wà lọ́wọ́ mi. Ó wà lórí fóònù mi fídíò náà stress. Tó ọ̀jẹ̀ wàá mú pọ̀ gan, ṣó yẹ kó mọ ọpọlọ ẹ̀ mọ́ ni. Tó gbọ́dọ̀ wàá mú gbó tó mú ọ̀dàn, ṣó yẹ kó mú ọpọlọ ẹ̀ mọ́ ni. Kò yẹ kó mọ ọpọlọ ẹ̀ mọ́. Ọlọ́mọ ìbọyọ̀ wa jẹ́ kí n sọ pé bóò ní tọ̀ ní ìṣàṣẹ jẹ́lẹ̀ Oòduà. Ẹ wò mí ní gbogbo ọjọ́ àti ní out of 365 days in a year. Ọjọ́ kan pé náà ṣe kí n bọ̀ tutù nílé Yorùbá nílẹ̀ ìfẹ̀tẹ̀ rí yẹn ní ilẹ̀ ìfẹ̀tẹ̀ rí yẹn. Kẹ́kú kó lè kú wí bí eku. Kẹ́yẹ kó lè ké bí ẹyẹ kọ́mọ yẹn lè fọ́ ọgbẹ́ ọmọ èèyàn. Bàbá tàbí Tí mi sọ jẹ́ mọ̀ lọ sílé Ifẹ̀ tó ń bá rí odò olórogbo tó ń ráwọ̀ odò yẹn tí mi bá rí ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí míyàn gan ẹ̀rù á bá wọn ṣùgbọ́n méjì orí tí wọn ò ráwọ̀ kínní yìí ìdẹ́bi fojú orí ní iṣẹ́ mi ò lè tójú rẹ̀ mọ́lẹ̀ tẹ̀mí. Àwọn ọmọdé Yorùbá jẹ́ ká sọ́ra ṣe ẹnu lásán báyìí ó ń ba yéèyàn jẹ́ o. Bẹ́ẹ̀ mọ̀ ìpínlẹ̀ sí ti kó bára ẹ̀ ó ti fẹnu bá yá rẹ̀ jẹ́ because ẹyin lóhùn tó bá ti bọ́ sílẹ̀ bẹ́ẹ̀ kò kí ṣe kó mọ́ tábàárà ìrìnàyàn ṣe ẹ̀dẹ́ tòótòrú kéèyàn sọ́ra kó tó jẹ iṣẹ́ yẹn ẹ wo ọ̀rọ̀ tó fọjá yìí lẹ́nu láì ṣe àkọ́dà láì ṣe wèrè láì ṣàṣìwọ̀n òdìdí kábíyèsí. Ó ti sínú ọ̀rẹ́ jì gẹ́gẹ́ bí àtẹ̀yẹ ó ti sínú ọ̀rẹ́ jì. Ẹ̀dùn òkì ṣe kábíyèsí náà. Kábíyèsí kọ ẹ̀mí ọ̀fìwò ni because àwọn tó fi jọba gan wọ́n jẹ́ bàbá gan bàbá wa bí òkúdòkun wọ́n sún mọ́ mi dáadáa. Wọ́n sọ fún mi wọ́n ní Gàràfì wọ́n náà mọ̀ rìgẹ́tì gé tó máa fi ọ̀pọ̀ ìjọ ọlọ́sẹ̀ bá wọn. Wọ́n ló sọ fún mi pé tẹ́ẹ̀bà mọ ọmọ táwọn jẹ́ ni pé àbá òkúdòkun nígbà kan fún àjọba. Gbọ́n nígbà kan fi òun jọba. Wọ́n sì mọ̀ tó gbà báyọ̀ mọ ọmọ tó ń jẹ́. Bàbá yẹn náà wò pé ẹ̀wọ̀ báyìí ní gẹ̀ẹ́sì kí ni ẹ̀gán ò yẹ kí ni ọmọ yẹn dùn. Bàbá òkúdòkun very lovely man. Kí ni ẹ̀gán ni bàbá yẹn gbà àbùkù tó gbà tó yìí Rasidi ìráyè wọn rí. Táàbù tẹ́lẹ̀ ní máa gbádùn ayé ẹ wá fi àbùkù wá kàn lóríṣiríṣi tó Rasidi ọmọlọ́mọ ọmọ dìgbòlúgi ọmọ tí ò rẹ̀ bí gidi gan bí òun ìkan tó bá rẹ̀ bí gidi bí ni kò ní máa wò ìtọ́ ń wù yìí kò nídìí ẹ o olùwádìí gbàdúrà wa ọ̀ní ìṣẹ́jẹ́ tó máa dọ̀tí o ṣùgbọ́n Rasidi ọmọ rẹ̀ ń ṣẹ́ sọpọ́ọ̀tù ṣẹ́jẹ́ agọ́gun máa bẹ́ tọ́yìn lọ́mọ àbẹ́ni ẹ̀ṣẹ́ gan. Thank you, bàbá Gàdáfì. Ẹ ṣé gan for your contribution. Ẹni wọ́n pè wọ́n lè pè wọlé ọmọ ọmọ máa ló ṣe tó lórí kíní sì máa pa lórí kíní. Ìjọba pè wọlé lè pè wọlé.
now ẹbí ọ̀tá sọ̀rọ̀ ẹbí ọ̀tá bàbá yàrá fi ọ̀tọ̀ ni ṣe ní àṣà wa ẹ máa ń sọ pé àwa Yorùbá ẹni tó bá ti tẹ àṣà Yorùbá mọ́lẹ̀ kì í ṣe ọmọ Yorùbá gidi ẹ ká fi gẹ́gùn ni ká gẹ́gùn fún ni I'm telling you ìgbà tó jú òòlà lẹ́ẹ̀kọ́ máa fi àṣà wa kọ́ṣọ́ wa tó máa fi gbolẹ̀ ká máa sọ pé adákẹ́ Olúwo has no right to go to Saudi Arabia kó máa sọ pé kọ́ṣọ́ wa ṣe kọ́ṣọ́ gidi pé ẹ̀bọ kí ló dà dúró bọ́ kó dà sí ilẹ̀ wa nìyẹn fi wálẹ̀ pẹ̀lú ẹ̀ ṣé tabadọ́dọ̀ lọ́hùn àwọn Saudi Arabia àwọn ní kọ́ṣọ́ tí wọ́n mọ̀ sí o wọ́n wá sí káde mo tó ń bá kọ́ṣọ́ wa jẹ́ ṣé ìran ni ṣé ẹ pé ìran kírun ní ọmọ ìtìwá Olúwo ó dẹ̀ ń bàjẹ́ fún wa pé à ń bọ ẹ̀bọ kó dà ṣẹ́ bọ́ kí ló dà ṣẹ́ bọ́ tàbá ṣe bọ́ ṣé ó tó gbá lọ́wọ́ ṣe bọ́ nípa ọlọ́mọ ká má rọrùn wọ̀ àbí torí pé Saudi ní ẹ̀bọ̀n tí wọ́n náà ń ro tájú ò bá ṣe bọ́ tí wọ́n máa larí mọ́ ògiri wọ́n máa kíso ògiri pé Olúwo jẹ́ ọmọ àlè jẹ́ pé ọmọ àlè jẹ́ pé ọmọ àlè ní Olúwo ni ọmọ àlè ní Olúwo ṣé ni máa gbé òkúta kíní sí ìgbó òkúta kí ló kí wọ́n máa kíṣẹ̀ ní Yorùbá ṣé wọ́n jẹ́ pé bọ́ ṣé wọ́n máa gbà kán kíṣẹ̀ kí ló pé kí wọ́n wá o gbogbo òkúta kan lẹ̀ ká yín lè yá ẹ máa kíṣẹ̀ ṣe máa kíṣẹ̀ ẹ bọ́ lẹ́ máa pè é torí pé olùkọ́ àdúgbò ní kọ́ṣọ́ tiẹ̀ òkúta nìyẹn òkúta ló ń kíṣì yẹn ẹgbẹ́ òkúta yẹn sọ òkúta tó òkúta yẹn sọ sàtìlánì ok òkúta sọ sàtìlánì yẹn kébí náà gbọ́ òkúta alẹ́ pé káyé lè yá o nínú Nàìjíríà sí ẹ máa sọ káyé lè yá ẹlẹ́ẹ̀ṣẹ́ ọlọ́mọ yẹn tó bá jẹ́ ọmọ àlè amú àṣà. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.